Ma? À ń gbọ́ yẹ kalẹ̀. Ẹ kalẹ̀ ma. Jẹ́lẹ́ ti tẹ́mi kọrin mi rò pé bóyá ó láṣìírí kankan lọ́wọ́ ọkọ ẹ̀. Torí ẹni lọ́wọ́ jẹ́yàn tó bẹ láti ilẹ̀ tó ọmọ ìfẹ́ pẹ̀tẹ̀. Nǹkan tó tí mo yan everybody tí tẹ́ bá dé Rají bá dé mọ́ ọ̀rẹ́ méjì Mọ́kọ́lá Coca-Cola you just ask of her. Kò sẹ́ni tí ò mọ nípa ẹ̀sìn when we dey primary school ló ti bẹ sókó ló ti máa ń ṣe gbogbo yẹn. So bàdá àwọn èèyàn sọ pé bóyá ó láṣìírí lọ́wọ́ ọkọ ẹ̀ kankan ṣe pé mi ò rò páṣìírí kankan. Èèyàn tó jẹ́ láti ilẹ̀ mọ́mí ẹ̀dẹ̀rẹ̀ pásítọ̀ ni wọ́n. Even primary school mọ́mí ẹ̀gan làjọ lọ ní primary school. Torí àdúgbò làjọ dàgbà sí ní side Mọ́kọ́lá yẹn. Ọmọ pásítọ̀ ni. Mọ́mí ẹ̀ ló máa ń jí wa nígbà tó bá ti gbọ́ preaching wọn báyìí mo fi máa jí pé àsìkò school ti tó jẹ sáré lọ múra o. Ẹ̀yin èèyàn mi eléyìí tún gbẹnu tán o ọ̀rẹ́ tí òun àti Sisi Alagbo tí wọ́n jọ ṣe kékeré ó mà ti tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ ó ti ṣàlàyé gbogbo ìgbésí ayé tí Sisi Alagbo ti ń gbé láti kékeré wípé kì í ṣe ìgbésí ayé tó bójúmu rárá o wípé látìgbà tó ti wà ní secondary school pàápàá ló tẹ̀ ti bí ọmọ kan wípé òun ò rò bóyá ó tẹ̀ tó fojú kan ọmọ náà títí dèní ẹ wò ó nínú fídíò yìí ọ̀rọ̀ pọ̀ ẹ gbọ́ láti ẹnu ọ̀rẹ́ Sisi Alagbo tí mò ń sọ eléyìí ni ìtàngbésí ayé Sisi Alagbo ẹ jọ̀ọ́ ẹ má wàá gbàgbé bá mi wò sàlẹ̀ níbi tán kọ subscribe sí ẹ click lé subscribe button yẹn fún wa ọwọ́ tẹ̀ fi ń bá wa tẹ subscribe ní orúkọ Jésù ẹ ò ní fi gbé ọmọ sin ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ o. Ọ̀nà ìtàn. Ma? À ń gbọ́ yẹ kalẹ̀. Ẹ kalẹ̀ ma. Jẹ́lẹ́ ti tẹ́mi kọrin mi rò pé bóyá ó láṣìírí kankan lọ́wọ́ ọkọ ẹ̀. Torí ẹni lọ́wọ́ jẹ́yàn tó bẹ láti ilẹ̀ tó ọmọ ìfẹ́ pẹ̀tẹ̀. Nǹkan tó tí mo yan everybody tí tẹ́ bá dé Rají bá dé mọ́ ọ̀rẹ́ méjì Mọ́kọ́lá Coca-Cola you just ask of her. Kò sẹ́ni tí ò mọ nípa ẹ̀sìn when we dey primary school ló ti bẹ sókó ló ti máa ń ṣe gbogbo yẹn. So bàdá àwọn èèyàn sọ pé bóyá ó láṣìírí lọ́wọ́ ọkọ ẹ̀ kankan ṣe pé mi ò rò páṣìírí kankan. Èèyàn tó jẹ́ láti ilẹ̀ mọ́mí ẹ̀dẹ̀rẹ̀ pásítọ̀ ni wọ́n. Even primary school mọ́mí ẹ̀gan làjọ lọ ní primary school. Torí àdúgbò làjọ dàgbà sí ní side Mọ́kọ́lá yẹn. Ọmọ pásítọ̀ ni. Mọ́mí ẹ̀ ló máa ń jí wa nígbà tó bá ti gbọ́ preaching wọn báyìí mo fi máa jí pé àsìkò school ti tó jẹ sáré lọ múra o. Ọmọ pásítọ̀ ni ẹ má ṣàgbèrè ẹ má ṣe ìṣìnà bó ṣe máa ń preach láràárọ̀ nìyẹn. Ó dẹ̀ jọ mọ́mí ẹ̀. Láì mọ̀ pé ọmọ náà ló wá padà máa ṣe gbogbo eléyìí. So bó ṣe rí nìyẹn láti ilẹ̀ àbí? Bó ṣe rí nìyẹn o ìkà àti ọ̀rẹ́ tó bá ń gbé ní ọ̀rẹ́ méjì Mọ́kọ́lá Coca-Cola Leventis wọ Sango wọ́n máa mọ̀ dáadáa. Mo sẹ́ ọmọ ìyá Great Elizabeth ló máa ń pè ní ọlá. Ibùdó àwọn èèyàn gbọ́mọ ó ti bímọ kan gan ní ayé secondary school Ifẹ̀ gan ló lọ bímọ yẹn sí wọ́n gbọ́mọ kò rọ́mọ yẹn dè ní ìmọ̀ dèní gbogbo táìmì àwọn ọmọ kò lọ bímọ sífẹ̀ àwọn yẹn gbọ́mọ lọ́wọ́ ẹ̀ sì náà kò rọ́mọ yẹn mọ́ báyìí kó tó pé wá lọ́ máa rí àbí nǹkan. Okay, so ó ti bímọ ní time tẹwà secondary school yẹn ló ti bímọ. Ó ti bímọ gbogbo táìmì yẹn ọmọ yẹn sọ gbà lọ́wọ́ ẹ̀ lọ fi lè wá bàdàn gbogbo yẹn. Ajẹ́ kó ti bẹ nìyẹn láti ilẹ̀. Ẹ lọ bèrè ẹ̀ ní èrè àṣẹ ọbẹ̀ fún àwọn ará Mọ́kọ́lá ọ̀rẹ́ méjì mọ́ Sango wọ́n wà lórí láìfì ọmọ àwọn Ẹniọlá ọmọ ìyá Great Elizabeth kò sáwọn ẹ̀gbọ́n àdúgbò tí ó mọ̀ gbogbo táìmì ẹ̀gbọ́n táwọn tẹ̀ tí mọ̀ kọ́kọ́ pé kí ló ń jẹ́ pé òkú kòkó báyìí. So mi rò pé láṣìírí kọ̀kọ̀ lọ ó lè jóun ló bring kíní ẹ̀gbọ́n wọ̀ pé káwọn ṣe tẹ́lẹ̀ sọmi àbí kọ̀kọ̀ torí yàn tó kọ́ tó bẹ́ sí nìyẹn. Ọmọ rí sí ọlá ìtàn òun kan ló fọwọ́ ja orí ọkọ rẹ̀ ó fọwọ́ gbà. Mo rí gbogbo àwọn ọmọ yẹn àdúgbò gbogbo àwọn tájọ brọ́tọ̀ bẹ́ẹ̀ kọ́ṣà send video lọ ẹ̀yẹ́ ọmọ ìyá Great Elizabeth yẹn kọ́ comment mi sí. Àwọn tó bá lọ school mọ́ mi ẹ̀ wọ́n máa mọ̀ dáadáa. Yàn tó bẹ láti ilẹ̀. Ó bẹ láti ilẹ̀. No. Ẹ̀yin ọmọ yìí ẹ rọra gbogbo àtọ́ tí ń ṣe ìranù yẹn gbogbo àti kìíní ẹ̀ tí yẹn wá jẹ́. Ọmọ fọ́ọ̀tù tó máa ń kọ́ bí láyé ẹ̀mí rò pé ọmọ yẹn mọ́ dèní torí Ifẹ̀ ló ti gbọmọ yẹn lẹ̀ lọ́wọ́ ẹ̀ tó máa ń kọ́ bímọ. Kó tó di pé ó wá ṣẹ̀ lọ bímọ sílé ẹlòmíì. Wow ọmọ ó gbé mi débẹ̀. Wọ́n tó bá máa gbẹ̀rẹ̀ lọ́mọ mọ̀ pé ẹ̀kọ́ tó lè ṣe ìtẹ̀ tó ṣẹ́ lọ́wọ́ ẹ̀. Dùgbẹ̀ nípa àwọn ní motherless zone baby àwọn fẹ́ máa gbogbo aṣọ àti bàtà táwọn ènìyàn bá dá fún wọn máa kó lọ sí Òkè Ajíbádé lọ tí ń tàgbà àwọn tó bá jọ ọmọ Ajíbádé máa rántí kó tó pé wọ́n gbé fídíò ẹ̀ tó fẹ́ náà gbà yẹn pé àṣà àwọn ọmọ yín lẹ lọ́n wọṣọ fún ẹ tó lọ ń ta ìdílé ní motherless baby o ẹ máa dówó ẹ máa béèrè àwọn tó wà lábẹ́rẹ́ máa ní kọ́fíṣẹ́ ń do ẹ fẹ́ lọ fi tọ́jú àwọn ọmọ yẹn which is ìrọ́dẹ̀ ni. Ìwúyà gbọ́ lọ́mọ́ràn àní ẹ táwọn ọmọ yín èèyàn kọ́ díẹ̀ mú mi ẹni ẹ sọ fún mi pé we should not blame her pé mọ́mí ẹ̀ ló jọ pé ká má blame. Exactly àní ọkọ kẹta ni pé à ń gbọ́njú pé à ń dàgbà mọ́ ọkọ kẹta ni àmọ́ mọ́mí ẹ̀ ọkọ kẹta yẹn dẹ̀rẹ̀ very young man mọ́mí ẹ̀ jù lọ gan. Mọ́mí ẹ̀ ju ọkọ mi wà mọ́ bí àwọn àtọ́kọ ẹlọ́ṣì tó wájọ wà báyìí. Ọmọ ẹgbẹ́ ilé kan náà lájọ dàgbà sẹ́fẹ̀ jọ dàgbà sẹ́fẹ̀ àkànnà. Ó tiẹ̀ mọ́ dáadáa gbogbo kan tó sọ ó ti díẹ̀ mú mi sí ọlọ́mí ìṣeré gbogbo kan tó sọ òótọ́ ló sọ ó mọ̀ dáadáa. Ọmọ bẹ láti ilẹ̀ ni o so I'm not surprised mo rí fídíò I'm not even surprised pé Ẹniọlá. Yeah, exactly. Èmi náà rántí gbà yẹn. Èmi náà rántí dáadáa. Torí warehouse ẹ̀gbọ́n mom sí mi gan, ó wà side ibẹ̀ yẹn. So everything was, in fact, was glaring then nígbà yẹn. Ṣé Alagbo náà sọ bẹ́ẹ̀ ni? Everything was glaring nígbà yẹn. Àwọn spirit kókó yẹn ni. Àwọn spirit kókó yẹn ni wọ́n like. Wọ́n máa ń kàn dem ju nǹkan mi lọ. Wọ́n ti dáadáa torí warehouse. Wọ́n bá máa pé àwọn ọmọ tó kù lọ́mọ burúkú ẹ má ṣàgbèrè ẹ má ṣe ṣìnà láàárọ̀ kùtù tó máa preach. They call you to go tell you. Not to wait she no fit follow you talk that time.
wọ́n máa lu aago báyìí ní máa mọ̀ pé Okay, wọ́n tẹ̀ bí àwọn tó máa ń correct ọmọ ọlọ́mọ yẹn ni wọ́n. Exactly ládùúgbò yẹn. ó dẹ̀ wà glaring wọn hide nǹkan wọn lámúmọ́ra pé kọ́mọ kan ṣe nǹkan kan mójú kúrò nù. Wọ́n sọ̀rọ̀ ìyá bẹ́ẹ̀ Elizabeth. wọn kọ́ wọn bẹ́ẹ̀ rárá. Ẹyin èèyàn ó ti wá dójú ẹ̀ bá. Bí mo sọ fún ẹ, ó ti wá ṣe kí ni o, ó ti wá di woro sí òun àti yẹ́ ẹjọ́ mọ̀ ṣẹ̀ sí. Yes now, so kí náà nísìbà ìyá máa pa àwọn èèyàn kiri ẹjọ́ ẹ ṣàánú mi ọmọ mi, bọ̀ ìgbà tó ń ṣe ẹ̀ kọ́ṣọ́ ẹ̀ náà. So tó kọ́ ọmọ rẹ kó lè fọ ẹ nísìmí tó o bá ti kọ́ mo ti sọ dáadáa o ò lè nísìmí kí ló ń jẹ́ sinmi o ò lè nísìmí yes mo sọ ebi mo bá sọ dáadáa obìnrin ló bá yẹ ọmọ jẹ́ jù ìgbà tá a sọ ẹni agbẹnu dákẹ́ ẹ rí báyìí ṣé wọ́n dárúkọ bàbá ẹ̀ wọ́n dárúkọ bàbá ẹ̀ náà ìyá ló dáràn ẹ rí pé ìyá àti ẹmọ bàbá ẹ̀ rí àrí bàbá ẹ̀gbọ́n rí gbọ́júmọ́ dádì. eighty airline náà ni ó ní very anyhow family you see Daisy Daisy ẹ kálẹ̀ mọ́. ẹ kálẹ̀ ṣẹ́yìn náà mọ̀ wọ́n ni. Àjọ wa ni kálẹ̀ wá ẹ̀yin lẹ́yìn rẹ̀ tí wọ́n lọ sí. Kálẹ̀ wá ṣọmọ kan tí mo rántí. Gbogbo ìgbàdúgbò ní gbogbo Coca-Cola 11 Kálẹ̀ wá ṣọmọ kan tí mo rántí. Ṣọmọ kan tí mo rántí. Babe yẹn tó o bá wo circle family wọn right from the mother to her and her sister ṣé wọ́n stable mentally. Wọ́n gbádùn wọn ṣe bẹ lárùn. Àbúrò wọn gbádùn àbúrò yẹn kan náà mọ̀ pé ṣí. Kí ìyá dance kọ́ ọmọ náà domi sápò. Yes, exactly. In fact, ọjọ́ tí mo rí online mo ní ṣé wọ́n ti kà gbọ́ ọmọ yìí pé ni ibo náà ti kà pé because everybody mọ̀ pé wọn ò gbádùn like they are not mentally okay. Àti ìyá àtọmọ ọ̀tọ̀ bá wọṣọ yíya lẹ́ni as in something is wrong with them upstairs. Ọlọ́run I swear. Ṣálẹ́ wà rántí nǹkan tí mo sọ náà. Rántí mọ́mí ò dẹ̀ kí n bá wọn win time yẹn bọ̀ tó bá jẹ́ tọmọ lọ́mọ báyìí. Ó jẹ́yàn tó yẹ pé tó bá ń kọjá ó máa ń call attention in the sense that wà á kó ọmọ dìdìrín wo ló ń kọjá yìí díẹ̀ bó ṣe máa nọrùn ẹ̀ síwájú tó ọ̀yàn ẹ̀ máa jókòó sí láyè as in you know that she's not kò pé báyẹn honestly gbogbo ètò ṣe yìí ó dance. So that means pé nǹkan tó fi wà easy àfún nìyẹn láti máa ṣe 3 song pẹ̀lú ọkọ ẹ̀ because ó dance. I swear kò jọ́ máa ń dọ̀ṣẹ́ ládùúgbò gbogbo táìmì ẹ̀bẹ̀ táwọn ọmọ mi wá ṣe máa ní àwọn ṣe máa wà lọ́ndà sọ́wọ́n pé àìnílẹ̀ ni ọ̀tẹ̀ ẹ lọ obìnrin ẹ̀ láwọn àdúgbò tí mo sáájú bá dé ọ̀rẹ́ méjì mọ́kànlá Ṣàngó. Ó dìjẹ̀ ó dẹ̀ bẹ kọjá àyè bíbẹ̀ ò lọ́mọ Ọlọ́run bá gbọ́ bíbẹ̀ ò lọ́mọ. Kéèyàn dẹ́sí. Ẹ wo fídíò tó ti ń jọ wájú eléré tó. Alagbo. Ẹ ṣe bá gbọ́gbọ́ ní Túndé àìsítẹ́nẹ̀sì yẹn náà padà lọ láre. Ó dẹ́sí. Ìyàwó dé. Túndé àìsítẹ́nẹ̀sì padà lọ láre. Eléré ìyàwó dé. Wọ́n máa ń jáde gan fún àti màláìka kan fún ọ̀nà. Ẹ kalẹ̀ yọ gbà. Mi ò ní fídíò ẹjọ́ èèyàn chat. I have video ó pọ̀ lórí fún wa bí yẹn. Video as well. Ìyá ọba nìkan lè yàn kan tó ṣe sọ̀rọ̀ gidi tí mo ti ń gbọ́ about this lady láti ọjọ́ yìí. Gbogbo àwọn godmother ìṣọ́ ọ̀pọ̀ tẹ̀. No. You are really amazing. Pati lọ lọ́jọ́ kìnìún àná wọ́n lọ sí wedding ni. Òun ni Akínwá ní òun ní pé òun like òun fún òun like òun máa expect kí Sisi Alagbo pé ẹ̀kọ́ náà àwọn ọ̀rẹ́ wa. Kóhun dó wọn pọ̀. Òun ni Sisi Alagbo wá pé bèbí yẹn wá sí hotel. Meanwhile, ó dẹ̀ sì wá ilé ọkọ ló wà ó gbogbo fídíò tẹ̀lé 16 her first husband house. Ilé ọkọ ẹ̀ ni ó máa ń gba ilé ọkọ ló wà ó kò ṣe pé kíni ilé ọkọ ló wà. Yes, ilé ọkọ ló wà. Wọ́n ṣàṣe fídíò. And this video tí mo play fún yín kò ṣe fídíò mo ṣe fídíò eléyìí nìkan ó pọ̀ o. Threesome pẹ̀lú ice block. I have the video. Lady yẹn fi fídíò yẹn ó dìídì wọnú DM mi tó fi hàn mí. Ẹ̀yin tèmi ẹ wò ó gbẹnu tán mo gbàdúrà fún gbogbo àwa tá à ń wo fídíò yìí àṣírí wa ò ní tú lórúkọ Jésù o ẹ wò ó nínú fídíò tẹ́ fẹ́ wò yìí ibẹ̀ ni àṣírí fídíò ìbálòpọ̀ láàrin ẹnjìnìà Hakeem àti Sisi Alagbo ibẹ̀ náà lẹ ti máa rí gbogbo ẹ̀wò tẹ́ ẹ tún máa rí gbọ́ bí wọ́n ṣe ń fi ice block tí wọ́n ń fi síra wọn nífùrọ̀ gbogbo ẹ̀ náà lẹ máa rí gbọ́ lẹ máa rí díẹ̀ wò nínú fídíò tá a fẹ́ wò yìí ẹ wò ó àfikọ́ Ọlọ́run kó máa ṣọ́ wa ẹ jẹ́ kí n fi fídíò náà lẹ̀ kí gbogbo wa ká jọ wò ó ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé bí a ṣe ń wo fídíò náà lọ ẹ bá mi wò sàlẹ̀ níbi tí wọ́n kọ subscribe sí ẹ kílíkì lé subscribe button yẹn fún wa ọ̀fẹ́ ni subscription ọwọ́ yín tẹ́ fi ń bá wa tẹ subscribe ní orúkọ Jésù ẹ ò ní fi gbé ọmọ sin ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ o. Wá ṣàlàyé fún wa. So fídíò yìí wá leak sí first husband lọ́wọ́ ìyẹn wá ṣàlàyé fún àwọn family òun lọ ṣe lè jáde. Ìgbà tó wá lè jáde ọmọ ọgbọ́n àsọmọgbọ́n tó jẹ́ náà kàkà kí má ṣe tèsè ayé àti ìwọ ló dalé mi wù ó fi ṣe pé ẹni yàrá lòún gbé kàkà kí n bọ́ sí street máa yà fẹ́ wọ̀ ni. Òun ló fi fẹ́
engineer Akeem, engineer Odobs, engineer onídòkúdò òun ló fi fẹ́ because kò fẹ́ kójú ti òun. Check it. Almost 6 months wà lọ́wọ́ ìgbà tó máa fọkọ ẹ̀ lẹ̀. Sisi Alagbo set the camera jẹ́ ká jọ bẹ̀rẹ̀ show. Sorry, èmi ń tèmi. Èmi ń bá dáadáa máa ń gbọ́ kúlẹ̀kúlẹ̀ máa take time mi. Kí n máa ti ṣe fídíò nípa ẹni náà ni. Àwọn tó mú ẹ máa jáde sí mi pẹ̀lú evidences ló máa gbé wá fún mi. Ìwọ báyìí. Kí n máa ti sọ̀rọ̀, ìbá ti sọ̀rọ̀ báyìí. Máa gbé information ẹ̀ wá, máa gbé láì bá wá fún wa. Ìgbà tí bàbá yẹn wá di kúrò, ẹ̀yin èèyàn ìbéèrè lọ́wọ́ ẹ̀ kí ló gbé kúrò nílé ọkọ? Kí ló gbé kúrò nílé first husband ẹ̀? Ẹ béèrè lọ́wọ́ ẹ̀. Fídíò tẹ̀rí, fídíò tó ṣẹlẹ̀ kì í tẹ́tí gbogbo ẹ̀ sọ. Fídíò yìí ni ó gbé kúrò nílé ọkọ. First husband tó fẹ́ sílé ní fídíò yìí lọ́wọ́. Ó wà ń bẹ̀, and it's not only this video, the video is much. She gets, ó much gan. Ọba yẹn lè dànù tẹfẹtẹfẹ ní o. Ọba yẹn lè dànù tẹfẹtẹfẹ. Ẹ má jà blame, ẹ wà lápá mọ nǹkan tó ń sọ. Ìyá yẹn mọ nǹkan tó ń sọ. Bàbá mi náà máa wò ìyá ẹ̀dẹ̀ tó ti máa ń falẹ̀ kọ̀ọ̀kan bọ̀. Ó mọ nǹkan tó ń sọ. Do you saw the video? So yín burú ni, ṣé mo ṣe play video tó fún yín sí? Ẹ má ní mi lára. But tap your screen guys. Kindly drop me out to me, let's go. So ẹ̀yin béèrè lọ́wọ́ ẹ̀, ẹni kí ló pé kúrò ní ilé ọkọ àwẹ̀ kí ló gbé kúrò níbẹ̀? Ṣìnà ni, ìdókúdó yìí náà ni. Ogbó ẹ̀pẹ̀ ńlá, ogbó ẹ̀wẹ̀ ńlá. Oníwọ̀ba báńdì òbò tó ti slack. Olóbò bipolar. Ọlọ́yàn wà lẹ̀ gbogbo ọmọ yẹn ti dà wálẹ̀ dọ̀rọ̀ ayé pa. Ọlọ́yàn slippers. Wà disgusting. Àní mo wo fídíò ìgbọ́n mo kó mi ò lè fi ń ṣe sópí. Ó kàn kábi lára ni. Mi ò lè fi ń ṣe sópí. Èèyàn máa wo fídíò. Kéèyàn wo fídíò. Káwọn èèyàn dìde ń ké yes. Yes, àwọn people yìí come. Mi ò lè fi yín come. Ẹ dẹ̀tí. Wọ́n ti bèbí ọkọ̀ ẹ̀ tẹ̀sí. Ó tún wá wo gbogbo ẹ̀pọ̀n ọkọ̀ ẹ̀ báyìí níbi ìsàlẹ̀ báyìí. Ṣé pákéjì mi ti dédé? Mo tún wá wo gbogbo ìsàlẹ̀ ọkọ̀ ẹ̀ báyìí. Ló bá ní funfun, ó ní kí ló dé kí ni gbogbo ilé. Moisturize okó àtòbó yín. Fi ọ́ìlì pa ọkọ̀ tó pèsè. Kò dáa rárá. No, ọmọ bòdó, ọmọ bòdó. Ìbọn lè bẹ̀rẹ̀ wọ́n ní kò ní sàbí náà. Ṣé kókó dẹ̀ wá kọ́ wọn padì? Kókó àwọn padì, ẹ̀wọ̀n ní kò mọ̀ bòdó. Yìí tó ṣe yẹn kọ́. Ó kàn ṣeré ni. Tó ń wọlé pìṣìpìṣì ó tẹ̀ ní oko. Akímù yẹn ní oko. Bí agbègbè Akímù náà ní oko. Mo ní ẹ̀pọ̀n burúkú ní abẹ́. Mo ní ẹ̀pọ̀n. Ìjọ́tẹ̀ mi náà máa ká sí odi kan. Èmi náà ti ṣòṣìṣẹ́ ní o. Ọ̀tẹ́ bá máa yóò ṣì débi old video náà lè máa rí. Ẹ má wọ̀ èmi náà máa analyze àwọn mi fún wa mi, ẹ má wọ̀ rí. Check it. So fídíò yìí ló lè kúrò nílé ọkọ ẹ̀ alákọ̀ọ́kọ́. Ìyẹn ọkọ ẹ̀ fi lè dànù. So ẹ jẹ́ wá sọ why ti fídíò yìí ṣe wá lékì fún yín. Ṣé ti sùn? Am I communicating? Drop your at me, achieve my life goals, and let's go. This is the main story now. I'm a vegetarian blogger. This is the main story. Ibi tá ń lọ ládé ìbáyìí sí. Drop me your at me, achieve my life goals, and let's go. Okay. So why is video if you leak? This is it. So Akeem notice pé Sisi Alagbo máa ń ṣe ìwànù tó máa ń ṣe ni pé ìwànù tó ṣe kúrò lé ọkọ ẹ̀ ó sì continue pẹ̀lú Akeem as engineer Akeem. So yẹn wá sọ fún mi pé ó stop gbogbo ìwà dáadáa tó ń wọ ìkéṣe bí nǹkan tó ṣe tó fi kúrò lé ọkọ náà ni pé ó tútù ra wọ́n mọ́ ìṣìnà pẹ̀lú òun báyìí pé láti máa jump from one place to another, from one guy to another. Nǹkan tó jọ ń jà sí nìyẹn. Ó wà lọ pátì kan níbàdàn, fídíò yìí ló wà lọ pátì ló lọ. Pátì tó lọ yìí ni fídíò ilé ọkọ wáyé fídíò bó tún ṣe ń tọ̀dí fún eléré tó ń play. Ó bá ju iṣẹ́ tó ń jùdì fún eléré. Ìyẹn náà tún pé ó tún bá sọ̀rọ̀. Kò gbọ́. Wọ́n á nígbà táwọn ṣe yí vibe fẹ́ ṣe show kan níbàdàn. Wọ́n á ní kó gbé àgbo wá. So àwọn wá rí ní pé ebi yìí ó ti ọwọ́ tó ń gbé ẹjọ́ mẹ́ta yìí ó ti ń go far. Ó ti meet àwọn èèyàn like àwọn ọkùnrin tó yẹ kí top. Bọ́ọ̀ ìbáṣepọ̀ tí ò bá jáwọ́ títí táwọn ọjọ́ ṣe tv sọmọ ìyàwó máa dà síta kí gbogbo ẹ̀ kúkú dàrú. So bàbá yìí wá create group àwọn wá ṣàlàyé fáwọn tiẹ̀ tọ́jọ́ wa bí ẹbí bí ara family friends wá pé òun ló wá dá fídíò sínú group yẹn. Time tí Sisi Alagbo máa bẹ̀bẹ̀ ní kọ́kọ́ mi dábìí chibi má bàyè mi jẹ́ má ṣe kíní kan àwọn èèyàn ti save fídíò. Ọkọ wá dìde tẹ̀ kúrò ní group yẹn. Now bí fídíò yẹn ṣe kàlásì ni bó ṣe túká bó ṣe kí ló máa ń pè English yìí
wọ́n máa pín English yẹn bó ṣe túká nìyẹn exaculate àbí kí lè ń pè bó ṣe lọ nìyẹn. So that is it o. Ìbínú ló jẹ́ kí Hakeem post video sí link sí group. Ìbínú ló jẹ́ kó post video. Màá tí àwọn máa fi bẹ̀bẹ̀ àwọn èèyàn ti save video wọ́n dẹ̀ ti ń pè kiri. That is the end of Hakeem and Sisi Alagbo story. Ẹ̀yin èèyàn tó bá fẹ́ gbẹnu sínsìn ẹ lè má bọ̀. Ọmọ yẹn ò ní ìtìjú. Ọmọ yẹn kò ní ìtìjú. That guy is so useless. So useless gan. Man don't want to obìnrin. Oh, ó tún polówó àgbo. He play sound, he play. But the artist send me message lórí WhatsApp in that scene. Wọ́n lọ wo video. Kò jẹ yẹn kó lọ fi come. Ẹni tó sọ baby look here yẹn. Sisi Alagbo ló sọ baby look here wá fọwọ́ ẹ̀ ṣe báyìí. Baby look here. Ni Hakeem ló bá look here. Ẹ gẹ́tì bẹ́ẹ̀ yẹn. Ṣé gẹ́tì bẹ́ẹ̀ yẹn? Ọkọ yẹn ní bá mi ṣe fídíò. Bá mi ṣe. Òun náà wá ní èmi náà ṣe fídíò tèmi náà sí. Ẹ mọ̀ wọ́n. Yepa, ó ṣe ọmọ mi lárí wáyíká, ó sọ bíbí. Ó sọ bíbí ọkọ mi. Ṣé ti ọba yẹn fún so ìtẹ́mi wo ilé yàtọ̀ sí ìtẹ́mi wo lánàá ìtẹ́mi wo Sisi Alagbo sùn báyìí ẹni pa mí wọ́n bọ̀ mo fẹ́ demonstrate fún yín ni Sisi Alagbo sùn báyìí ó sùn báyìí ó kẹsẹ̀ mẹ́ kékeré yẹn sùn ẹ̀fẹ̀ báyìí ó bu ẹ̀wà ó ṣe báyìí òun àti gẹ́ẹ̀kejì yẹn so tọkọ bá ti yọ ogó kúrò ní Sisi Alagbo á tún ti bọ ìkejì infection àwọn ọmọ yẹn fi ṣeré disease ló fi ṣeré àkọ́kọ́ àti ìyàwó yín disease lè fi ṣeré diseases fún ṣe diseases lè fi ṣeré so ìsí mo wọ̀ ní àná yẹn nìyẹn eléyìí tó bá fún mi láàárọ̀ yìí wá yàtọ̀ kòsìtà àná yẹn okò yẹn yọ okó báyìí tó bá ti yọ okó báyìí ó máa ti bọ́ nù òbò kejì tó bá tún ti bọ́ nù òbò kejì á tún ṣe kíni ó tún wá fi ice block sórí òbò náà ìyẹn náà máa yípa oríṣiríṣi ẹ máa gbẹnu bọ ẹ máa bọ lẹkọọ ìjẹ wá sọ̀rọ̀ mo ti sọ nǹkan tó ṣẹlẹ̀ tí fídíò fi líǹkì síta ìdí tí fídíò fi líǹkì síta yẹn kò gbọ́ wọn sọ pẹ̀lẹ́ ni ọkọ̀ ẹ̀dẹ́ threatening ẹ̀yìn kó o máa da fídíò táwọn jọ sí tv sàn ó máa da síta tí ó bá change ó dẹ́ fi ìbínú da síta ibẹ̀ ní fídíò sílẹ̀ kò sẹ́ni tó sẹ́ni fóònù kò sẹ́ni tó sẹ́ni ọkọ̀ ẹ̀ gbọ́gbọ́gbọ́ Hakeem ẹnjìnìá Hakeem gbọ́gbọ́ òun ló líkì fídíò síta. ẹ máa bọ̀ ní Ege, èmi ní ìdí fídíò yẹn ni o, bàbá mi. 10,000. ASAP. 10,000. Ṣé Hakeem aṣẹ́wó yẹ ìwọ gan? Ó tún wò. Jọ first video yẹn gangan ló ṣe kókó eléyìí mo ti wọlé yìí. But first video yẹn wà. Ẹni ẹsẹ̀ lè sí bí wọ́n àti mo dẹ̀ ń drive lọ́wọ́ lánàá yẹn ó kà mí lára. Ó kà mí lára. Yé! Ó bo dáwọ́ta ó fẹ́ òbò ẹlẹ́ni gbogbo ọmọ yẹn báyìí tó bá sleep. Ó ti ó dàbí slippers. Ọyàn yẹn ti flat wáyé ọyàn kejì yẹn sì dúró. Ọyàn Sisi Alagbo yẹn nẹ́nẹ́nẹ́nẹ́nẹ́. No, kò ṣe é fà gan. Ó kàn ní bọ́dí ó kàn ní shape tó dáa ni. Ó tẹ bóyá makeup tó kún ṣá. Ó yẹ flat. Ó pẹlẹbẹ gan o. Bàbá yẹn gan try. Bàbá yẹn dúdú kúdò. Bàbá yẹn ó mọ ọkùn ó dẹ̀ ní ẹkùn. Àwọn Hakeem máa lókun lọ́wọ́. Ó tẹ títí mọ orúkọ ẹ̀ ó títí mọ Hakeem ló ń jẹ́. Hakeem ló kúkọ ẹ̀. Àbí wọn náà ó tún tu wò ní Hakeem ayé ti ó tún tu wò ṣé ó yá tó ni ṣé ó bọ́ àtòmí náà ó bu àtòkó náà ló ń dún bẹ́ẹ̀. Bèbí yẹn ó ṣe bí gbà pé nǹkan yẹn ò rí ó kàn jáde ó ń sọ̀rọ̀ bó ṣe wù ú bí gbà pé kò ṣe àrùn pé irọ́ náà pa mọ́ seriously mo ti jẹ́ lọ́mú rò pé irọ́ náà ń pa mọ́ ni. Ọ̀pá ọmọ. Ọmọ ó lọ fà o. Bọ̀ bèbí yẹn lọ́kọ̀ kò síta
Bèbí tó ṣe 3 sàn mi gangan. Kẹta yẹn. Bèbí tí lọ́kọ̀ kó bá yẹn sí tìjú. Wọ́n ní tìjú, bọ̀ bèbí yẹn lọ́kọ̀ kó síta. Wọ́n ní tìjú rárá àtọ́. Na AI. AI ni o. AI kí ni? Mi ò mọ̀ pé Sisi Alagbo yẹn useless gan báyìí o. Very useless human being. Kò tiẹ̀ lójú tì gan, ó tún máa ń polówó àgbo. Fantasy ló ń pè. ẹ ń polówó àgbo mo rò pé irọ́ náà pamọ́. Fantasy ló ń pè. Fantasy. Ìyẹn ṣe fantasy kí ni? Bá ṣe ń ṣe lè bòmí. Bá ṣe ń ṣe lé ilé yín, ẹ ṣe ń ṣe lé yín èwo bòmí ni fantasy ló ń pè iṣẹ́ yẹn. Ó ní fantasy fún àgbo. Ó dẹ̀ rẹ́rìn. Òun gọ́gọ́ ló kù ṣọpọ̀ ẹ̀ṣin kí nìyẹn o. Òun gọ́gọ́ ló kù ṣọpọ̀ ẹ̀ṣin kí nìyẹn. Bọ́ọ̀ tí mo sọ ni, fídíò yẹn kò ń ṣe recent video. Na ó di Táàmù sí kò kí ṣẹ̀ṣẹ̀ ṣe nìyẹn. Ó ti ṣe Fídíò tó lè kó lé ọkọ̀ alákọ̀ọ́kọ́ lélẹ́yìí. ọmọ. imagine. Kò ń ṣe fídíò, it's not recent video 2 years ago, na old video. Fídíò yìí lọ pẹ̀lú ọ̀rí first husband ẹni tó fi lè bọ́ta kún un lé. Okay, something similar lọ ọkọ̀ ẹ̀rí tẹ́lẹ̀ tó fi lè jáde. O. Àwọn bíi tẹ́lá máa find out bí mechanic ni bọ̀bọ̀ yẹn máa jẹ́. No, engineer ni. Engineer ni. Fídíò Tó bá fẹ́ lọ ọmọ bẹ́ẹ̀ yẹn. First husband ní fídíò yìí lọ́wọ́, nǹkan tó jẹ́ kó kún un lé ọkọ̀. Ọmọ 6 months wà lọ́wọ́ ẹ̀ náà kó tó kún un lé ọkọ̀ náà, tó fi lọ fẹ́ Akim. Ó wá kókó lọ fẹ́ engineer kàkà tó kú bàjẹ́ Sisi. Màá fi ṣàwádà nù ní. Ìyẹn náà wá gbé wàkúgbà wọn wẹ́ṣá. Ìwọ olóòlè kún un lé ọkọ̀ náà, ṣe bó olóòlè ní kó ṣe fídíò, káwọn ṣe fídíò. Ó wá kúkú lọ fẹ́ ní kí wẹ́ṣá lórí mi kún un lé ọkọ̀, tẹ́ kúkú wá fẹ́. Ọkùnkùn wa jọ ń ṣe papọ̀ náà láti That video now, only engineers wá lò against her again now. Bọ̀ báwo ni first ọkọ ṣe rí tí ò bá link? Báwo ni ọkọ ti tẹ́lẹ̀ ṣe rí? Ọkọ̀ ti kọ́kọ́ rí lórí fóònù ẹ̀ tẹ́lẹ̀. Ọkọ̀ ilé ẹ̀ ní fídíò ìlọ́wọ́ tipẹ́tipẹ́. Fídíò ọkọ̀ ilé ẹ̀ ní tó lè kúrò. Ó ń ṣe fídíò yóò ṣẹ̀ṣẹ̀ lẹ́ ó ti pẹ́. It's not the ó wà ní ọkọ̀ tó fi ṣe fídíò yìí kan, ó wà ní ó sì wà ní ọkọ̀ ẹ̀ ń gbà yẹn tí ó sì ń dó engineer yìí. Mo lọ fa o. You know the ex-husband will be laughing and that all Akim first wife self, you know, Mama Remy by. But the guy himself fucked up now. Well, that's wickedness, pure wickedness. Bringing out such video. Ongo ojú ẹ̀jẹ̀ wà ńbẹ̀. Well, after your customers see that, Dasha. After yeah, exactly. After your customers. The guy will see more customers. I did àwọn èrò tó máa fold with dada. Tó máa fẹ́ jẹnu iṣẹ́. And you kò tẹ̀ ṣe bí pé video yẹn get to her like ó tún polówó àgbo look at no. Àwọn olówó àgbo lọ́wọ́ ẹ̀. Àwọn ẹgbẹ́ tiẹ̀ náà ló máa ràgbó lọ́wọ́ ẹ̀. Ẹ̀yin wọ́n lẹ́wọ̀ àgbo lọ́wọ́ ẹ̀. Ó wá polówó àgbo TV sọ̀mù àgbo tẹ̀. Ẹ ṣe bọ́ọ̀nù ẹ̀ náà àwọn tó bá lọ àgbo náà lọ́wọ́ ẹ̀ náà bọ́ọ̀nù wọn ṣe máa rí nìyẹn. Because yẹn bàbá yẹn ń ṣáàyò kí ló fi fẹ́ tẹ̀ ń bẹ̀ ọ̀nà tó ti dàbí slippers yẹn. Wo èké èmi ò fi ẹ lẹ mo rò pé bọ́. Threesome pẹ̀lú ice block. I have the video. Lady yẹn fi fídíò yẹn ó dìídì wọnú DM mi tó fi hàn mí tó ń play ẹni ṣó fẹ́ gbọ́ mo ní nọ́mbà ẹni tó fún mi mo ní fídíò ẹni tó fún mi mo rí fèsì ẹni tó fún mi mo ṣe rìkọ́dì ẹ̀ sílẹ̀ wọ́n ní kí n put. ẹni ọlá súnmọ́ mi níbí torí ìsúnmọ́ ni là mọ̀ ṣe ẹni ìyá ẹni ọlá ìyá abiyamọ ayé ẹ súnmọ́ mi níbí torí ìsúnmọ́ ni là mọ̀ ṣe ẹni. Mo sọ fún yín wípé tí mo bá fi ẹnu mi eyín mi tó pọ́n tó ń rùn yìí tí mo bá fi gé búrẹ́dì fún ẹ tàbí tí n bá fi bu gàrí sí ẹ lẹ́nu jọ torí Ọlọ́run lè túnú tí n bá fi sọ̀rọ̀ fún ẹ mo ní kó gbà á mo ní Ọlọ́run fún mi ní ẹ̀bùn kan tí mo bá wo sàkún ibi tọ́rọ̀ lọ mo lè sọ fún ẹ bẹ́ẹ̀ náà ló dẹ̀ máa rí ṣe wá rí ọ̀rọ̀ yìí ní ìtẹ́ mọ̀ pé ibi tó máa já sí rè ṣùgbọ́n mo mọ̀ wípé ibi tó máa kọ́gun sí láti ilẹ̀ mo mọ̀ pé kò lè dáa ní ìṣọ́ Ọlọ́run ṣùgbọ́n ẹni tó bá ní làákàyè tó bá gbọ́ ọ̀rọ̀ tí ìyá Iki máa sọ ní ọjọ́ yẹn níbi tí jìgólò yìí wà gbogbo ẹnu mi lọ́gbàrá ẹ̀ mo lè pè é bẹ́ẹ̀ àti tí ẹni ọlá wà ṣe rí pé mo dárúkọ àti tíra tí jìgólò fúnra ẹ̀ ń sunkún engineer correct wọ́n tú àwọn àṣírí kan fún mi lọ́jọ́ yẹn ẹ̀rọ gbogbo yín bọ́ síta mẹ́wàá lákà fi ẹ́ ṣe godmother ó tú àṣírí ẹ̀ màá tú àṣírí ẹni ọlá ẹ̀ sì máa kí Ọlọ́run ò ní jẹ́ káṣírí ènìyàn ti ọwọ́ mi tú gbogbo kinní ni mo ti rí gbogbo ẹ̀ ni mo ti gbọ́ gbogbo ibi tó lọ mo kàn bú ẹ̀yin ìyá òṣì tẹ́ ẹ sọra yín di ìyá ẹ̀ lọ́sàn gangan tẹ́ ẹ wá mú sábẹ́ nítorí wípé mo sọ fún yín
pé giver ni Eniola. Ẹni tí ò bá ní integrity, tí ò bá ní dignity, tí ò bá ní làákàyè, tí ò bá mọ nǹkan tó ń ṣe, tó bá bá Eniola rìn, wàláhì á jẹ́ dòdò, kò ní lè sọ òdodo. Ìyẹn náà fẹ́ ṣe fún mi. Gbogbo owó tó fún mi láyé owó iṣẹ́ mi ni. Mo dẹ̀ sọ ibi tó dá sí, mo ní Eniola is a giver. Ojú ẹ̀ nìkan ni ò lè yọ sílẹ̀ fún èèyàn. Irú wọn ló dẹ̀ máa ń fẹ́ ìfẹ́kúfẹ̀ẹ́. Irú wọn tó bá lọ́rẹ̀ẹ́, tó bá yan ìyá, tí àwọn yẹn bá jẹ́ oníjẹkújẹ, oníbàjẹ́, wọn ò ní lè bá wọn sòótọ́ ọ̀rọ̀. Mo ní Eniola, I can't say because you are respectful or you are a giver. Kí n má bẹ̀ sòótọ́ ọ̀rọ̀, o tún ti ṣí ọkọ yàn. This is not the right person for you. I know your dirty past. Mo mọ bí tó o ti ń bọ̀, mo mọ ohun tó o ti ṣe, ó wà lọ́wọ́ mi tó jẹ́ wípé ará àta ò gbọ́dọ̀ gbọ́. You promised me you were going to turn a new leaf. O ní o fẹ́ fi mí ṣe role model. O fẹ́ kí ìgbésí ayé ẹ̀ dá. Mo ní rárá. Kì í tó o bá fi mí ṣe role model, kì í ṣe bó ṣe ń ṣe role model rèé. You are not a saint. Kì í ṣe pọ́nmọ dáadáa ní ẹ̀fẹ̀ kan tẹ́lẹ̀. Ṣùgbọ́n olóò fẹ́ tún ìgbésí ayé ẹ̀rọ, olóò fẹ́ tún ìgbésí ayé ẹ̀ ṣe. O ní o fẹ́ kí n tọ́ ẹ sọ́nà káyé ẹ̀ má bàjẹ́. Ìwọ náà mọ gbogbo nǹkan tó ti yẹ kó fi ṣẹ̀sín. Tó jẹ́ mi ni mo paná ẹ̀, tó jẹ́ pé màmá pariwo lé ẹ lórí, màmá bú ẹ. Ìgbà míì màmá lálé ẹ wà máa sun ẹkún. Ilé tó kọ́ tí engineer kọ̀rẹ́ ń wá bẹ́ẹ̀ ṣí. O mọ bó ṣe jẹ́, o mọ bí mo ṣe lálé ẹ, o mọ bí mo ṣe paná nǹkan tó fẹ́ jáde láti ibẹ̀. Tó ń bẹ̀ mí. O mọ bó ṣe bẹ Bùnmi Aṣíwájú sí mi. Tí ìbá ṣe Bùnmi Aṣíwájú sunkún nígbà tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀. Ó ní Alájà sister mi, èmi ni mo kó yín sí. Èmi ni mo bá yín sọ wípé kẹ́ dáríjì, kẹ́ fún ní another chance. O mọ ẹni àwọn tó lù ní jìbìtì tó gba owó lórí internet. O mọ ẹni tó lọ gbé níbi tẹ́mi tí ń gbèjà, o tún lọ gbẹ̀yìn gba 2 million lọ́wọ́ lady yẹn. Wípé ò ní bá ṣẹjọ́, tẹ́ ẹ fi gba 2 million lọ́wọ́ ẹ̀ ni o mọ̀. Mo dákẹ́ ni. Gbogbo ohun tó forí mi dìre tí mo mú mọ́ra, tí mo ní ẹ̀ẹ̀kan kọ́, tó bá fẹ́ change èèyàn ẹ̀ẹ̀kan kọ́ ló máa change. Àbí kì í ṣe bẹ́ẹ̀ ni mo ṣe sọ. Tí mo sọ ẹ́ di àbúrò ọ̀sán gangan. Àṣé ò ń tàn mí ni. Tẹ́jì ni akọ̀rẹ́ àti gbogbo yín tẹ́ fi pàdé, tẹ́ fi fẹ́ra. Ní o mọ̀. Later on ni mo tó mọ̀ wípé àwọn ọmọ Oyètọ́lá Ọ̀ṣun state ni wọ́n, àwọn ọmọ APC, àwọn gúrùpù, àwọn Táíwò Ọláọ̀rẹ́, Bọ́lá Ọlọ́fin. Náà lọ mú ẹ babẹ́. Ìgbà tí ẹjọ́ ń tanra yín, tẹ́ ẹjọ́ ń ṣòṣì, tẹ́ ẹjọ́ ń ṣe rádaràda lórí social media, mo dákẹ́. Ọkọ mi ní kí n má sọ̀rọ̀. Ṣùgbọ́n mo wá fẹ́ rán ẹ létí ọ̀rọ̀ kan tó sọ. Mo sọ lórí ìkànnì yìí náà lọ́jọ́ yẹn. Ó ní Alájà, nígbà tí tàkọ́kọ́ ṣẹlẹ̀ tó fẹ́ bu mẹ́ lọ́wọ́ tó wá bẹ̀ ní, tó ń róòlù nílẹ̀ níwájú Àgídìgbò tó fẹ́ ṣe fídíò ẹ. Wọ́n náà máa ṣe fídíò ẹ, mo ní kó má ṣe fídíò ẹ, mo ní mi ń ṣọ lọ́rùn. Òun róòlù lẹ̀ báyìí. Alájà, ẹ dáríjì mi, ẹ má jẹ́ káyé mi bàjẹ́. Tọkọ mi gbé ẹ sókè tó ní má ṣe bẹ́ẹ̀ yẹn níwájú obìnrin ẹgbẹ́ ẹ, kì í ṣọ lọ́rùn. Tọkọ mi kọ̀máǹdì mi pé ó yá, o gbọ́dọ̀ máa bá ṣe advert lọ́wọ́ òde, gbọ́dọ̀ fi sílẹ̀. O rántí pọ́kọ mi ló kọ̀máǹdì mi tó bẹ̀rẹ̀ sí ń dúpẹ́ lọ́wọ́ ọkọ mi. Ṣé o rántí níwájú Àgídìgbò? Mo máa ṣe yẹn tán nígbà tán gbé péèjì ẹ lọ. Mo máa bẹ́ ẹ wérò sórí péèjì. Eniola, ó máa gbẹ̀yìn mi lọ lọ́kọ̀. Ìyá Ikí má máa pè mí. Ó máa sunkún. Ìyá Ikí má wá bú mi nínú DM ní. Ó lọ́mọ mi ti gba ọkọ òun. Tí mo ní kò jẹ́ bẹ́ẹ̀. Mo pe ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta, mo ní ẹ fi ìyà jẹ obìnrin yìí. Mo ní mo support polygyny lóòótọ́. Mo lè fi ìyà jẹ obìnrin yìí. Ó ṣe fídíò inú ilé ẹ̀ fún wa, kò sí chair, kò sí tẹlifíṣàn, kò sí nǹkan kan. Kò sí nǹkan táwọn ọmọ ẹ̀ máa jẹ. Bí engineer ṣe fẹ́ pẹ̀lú ọmọ méjì rẹ̀ tó gba igba orí ẹ̀. Hairdresser gidi ni ọmọ yẹn tó beautiful. Bí engineer ṣe gbọ́ gbogbo ohun tó ní rèé. Ilé tán jọ kọ́, bí engineer ṣe tà mọ́ lórí rèé. Àbí ibẹ̀ kọ́ la sọ tó sọ wípé ó dákú sórí obìnrin ní hòtẹ́ẹ̀lì. Tó ní òkú ẹ̀ ni wọn bá gbé, táwọn rọ̀ṣẹ̀ lọ hospital. Tó ní bó ṣe ń wọnú DM, oní DM nìyẹn tó ń tòsí àwọn obìnrin olóbìnrin. Tá tún wá blackmail wọn tó bá ti ní sex video wọn lọ́wọ́. Ojú ẹ̀ kọ́ ló ṣe sọ, I still have the recording. I have everything. Mo dẹ̀ bẹ́ẹ̀ wí pé o kò tí ì pẹ́ jù, o ò lè fẹ́ bọ̀bọ̀ yìí. Ṣebí mi ni engineer sọ wípé kó attack. Ṣebí mi ni Jigolo bẹ̀rẹ̀ sí ní sọ wípé kó attack. Ó sọ lọ́jọ́ yẹn. Ó ní tóun bá tún ṣe tán tọkọ mi bá fi mí lẹ̀, èmi lòun máa pàpà wá bá sùn. Àbẹ́mi kọ́ ló ń dọ̀tí lémi. Ọkọ mi
pé alọ Ìbàdàn ọkọ mi pè sínú mọ́tò bí 1 hour ló fi rọ́wọ́ àsì fún pé fi ayé ẹ fún Ọlọ́run, you a Muslim, wẹ̀ jánábà, máa kírun, kó dẹ̀ ṣe déédéé láàrin àwọn ìyàwó ẹ méjèèjì, fa ojú ìyá Ikima mọ́ra, kò dùn nínú. Ṣebí ọkọ mi ò ló wá bú tó ní èjìká ní ṣọ́ọ̀bù, èjìká ìsọnù. Gbogbo àwọn ìyá ẹ̀ tó yàn lórí social media ṣẹ̀bọ̀n drag mi ni, mo fọwọ́ lẹ́rán. Mo mọ̀ wípé ọjọ́ ọ̀rọ̀ máa tó mi tẹ̀ wá mọ̀ pé ó máa yá tó báyìí. Mi ì dẹ̀ mọ̀ wípé ó máa jinlẹ̀ tó báyìí. Ṣùgbọ́n ó lé èèyàn kan tí mo fẹ́ call out. Mo kàn ní rán ẹ létí ni, ọ̀rọ̀ ẹ kan ni mo fẹ́ fi rán ẹ létí. Tó kó lè mọ̀ wípé mo rán ẹ létí nínú fídíò tí mo ṣe ń gbà yẹn. Ó ní Àlájà nígbà tó ń bẹ̀ mí níwájú Àgídìgbò. Ó ní tí ẹ bá ń bá èèyàn ṣe tinútinú, tí ọ̀nà èèyàn yẹn bá ń da, onítẹ́ni yẹn bá wá dà yín, ó ní ẹni yẹn ò lè rí ojú rere Ọlọ́run, ó ní gbogbo nǹkan á bàjẹ́ fún Ẹniọlá. Ṣé o mọ̀ pé mo sọ fún ẹ wípé màá rán ẹ létí? Ṣé o mọ̀ pé o ti rí ìbínú Ọlọ́run báyìí? Ṣé o mọ̀ pé ìbínú Ọlọ́run ti dé báyìí? Ṣé o rí wípé ẹ̀sìn damage control lẹ fẹ́ ṣe? Tó bá jẹ́ fídíò àti wa àtọkọ ẹ níbi tẹ́sí bá jọ ṣe pọ̀, àgbèjà yín threesome pẹ̀lú ice blog. I have the video. Lady yẹn fi fídíò yẹn, ó dìdí wọnú DM mi tó fi hàn mí, tó ń play ẹni. Ṣó fẹ́ gbọ́? Mo ní nọ́mbà ẹni tó fún mi, mo ní fídíò ẹni tó fún mi, mo rí face ẹni tó fún mi, mo ṣe recording ẹ̀ sílẹ̀. Wọ́n ní kí n post ẹ̀, mo ní láyé. Ọwọ́ mi kọ́ ni ẹ̀sìn Ẹniọlá ti máa jáde. Yàtọ̀ sí wípé Ẹniọlá kó jẹ́ ọ̀tá mi gan, mi ní gbé fídíò yẹn jáde, bọ́ mọ̀ wípé fídíò yẹn sì máa jáde. O mo retí mo lè ṣe contact ẹni tó share ẹ̀, tẹ́ bá fẹ́ arrest ẹ̀ wà lọ́wọ́ mi. Mo tún lè ṣe lóore yẹn. Torí wípé a lè sọ wípé nítorí tí ẹ bàjẹ́ ká sọ wípé ohun tẹ́ni yẹn ṣe dà. Ṣùgbọ́n mi ìrò bóyá ẹni kéèsì torí ọkọ ẹ náà ló post ẹ̀ sórí group chat. Akeem ló post ẹ̀ sórí group chat. Àmọ́ bóyá ó ń bẹ ẹja nínú ilé lọ́jọ́ yẹn ni, bóyá ó ń blackmail ẹ lọ́jọ́ yẹn ni, bóyá ó fẹ́ fi ilẹ̀ lọ́jọ́ yẹn ló fi group tẹ́ create láti bully mi. Ibẹ̀ la Akeem ló post ẹ̀ sí tí àwọn yẹn ti rí. So kì í ṣe wípé wọ́n hack fóònù ọkọ ẹ, má ṣe damage control. Bóyá ó wá bẹ́ẹ̀ ni immediately ló ṣe ẹ̀rọ remove ẹ̀, bóyá àwọn èèyàn ti record ẹ̀. So ẹ lè má ní kéèsì. Akeem Adéṣọlá engineer Koren òun ló post ẹ̀ sórí group chat according to what we heard. Ẹniọlá ṣòra yí ẹ lóde àbúrò rẹ. Nígbà tí mo sọ wípé àwọn tó fọkọ sẹ́wọ́n ló yẹ kó lọ́yàn ní rómọdé kì í ṣe ni. Ṣé o rí pé Ọlọ́run fún mi lọ́rọ̀ sọ lórí ọ̀rọ̀ ẹ̀? Ṣé o rí pé ojú tí ẹ̀? Ṣé o rí pé o ṣẹ̀sìn? Mo mọ̀ pé òní sì ju ọmọ elépo ni ẹ́. Ṣùgbọ́n ṣé o rí pé o wá kúrò lórí Alagbo tá a mọ̀ ẹ́ mọ́, tá a bẹ́ẹ̀ polówó tí gbogbo ayé mọ̀ ẹ́ mọ́. O wá do ní content creator ìsọnù, o lose focus. Ṣé o rí pé o ti ṣìyàn? Kò kúkú dúró síbi tó wà gan. Ṣé o rí pé mo kí ìyá Ikima kú oríire, congratulations my lady. Àwọn tó ń dá ẹlẹ́bi ṣé kò lè move on ni? Wọ́n command ẹ̀, wọ́n manipulate ẹ̀. Ta ló mọ fídíò ìyá Ikima tí Akeem ló lọ́wọ́? Ta ló mọ iṣẹ́ nàbì tí Akeem ti fi ìyá Ikima ṣe tí ìyá Ikima ò fi lè sọ̀rọ̀? Ẹbí mo sọ fún ẹ wípé olòṣì ló lọ fẹ́. Tán bá bí ẹ dá Akeem, bọ́ síta kó bá mi sọ̀rọ̀, fídíò ẹ̀ wà lọ́wọ́ mi. Tán bá bí ẹ dá dùn pín. Ìyá Ẹniọlá mò ń bọ̀, orí Sisi 2 ni màá ti ṣe fídíò tiyín. Mo ń bọ̀. Gbogbo ohun tó bá ti wà lórí social media ó ti kúrò ní pé a kì í wò ó. Ohun tó bá ti lórí social media ó ti kúrò ní pé a kì í wò ó. Ohun tí ẹ bá fẹ́ kéèyàn dá sí kéèyàn wò, ẹ gbé pamọ́ sí 6x6 àbí 2x2 àbí 4x4 nínú yàrá yín. Ohun tí ẹ bá ti gbé wá sórí social media ó ti di dídá sí. Bẹ́ẹ̀ mi náà bá gbé bí mi wá, ẹ dá sí. Bí n bá gbọ́dọ̀ àwọn ọmọ mi wá, ẹ dá sí. Ohun tí àbẹ́ fẹ́ kéèyàn dá sí, ẹ má gbé wá sórí social media. Ẹ fẹ́ trend ni, ẹ fẹ́ káyé mọ̀ yín ni. Bàbá wa bá yín sọ pé bàbá yín ṣe àìta bá yín fẹnu sí. Ayé sì fẹ́ mọ̀ yín náà ní lórí káyé lè mọ̀ yín ni. Ṣùgbọ́n mẹ́wàá láká òun ni èmi wá dá sí ọ̀rọ̀ tó gbé wá. Torí mo rí fídíò tó ṣe mo dẹ̀ believe pé gbogbo àwọn èèyàn ló ti rí, ó ti ń trend, ó ti lọ viral gan. Ṣùgbọ́n ohun tí èmi fẹ́ béèrè lọ́wọ́ mẹ́wàá láká torí ìgbà tí mo wo fídíò yẹn, a lot nǹkan ló wà nú ẹ̀. Ohun tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ ni pé èwo gangan ló ń dùn bẹ̀. Kí ni nǹkan tó ń dùn lórí ọ̀rọ̀ Sisi Alagbo àti engineer Akeem? Kí ni nǹkan tó ń dùn? Ṣé nítorí pé Sisi Alagbo ó mú ní godmother, ó wá lọ fẹ́ engineer Akeem láì sọ fún? Ṣé yẹn ló ń dùn ni? Ṣé nítorí pé engineer Akeem ó jẹ́ APC láti Kòròdú? Ṣé yẹn ló ń dùn ni? Ṣé nítorí pé Sisi Alagbo ó ti sọ wípé pẹ́pẹ́sẹ́ ń kọ́ o, òun mẹ́wàá láká kì í ṣe godmother òun mọ́? Ṣé yẹn ló ń dùn ni? Ṣé nítorí pé ó pàṣẹ fún Sisi Alagbo pé má ṣe báyìí Sisi Alagbo gbọ́dọ̀ sí lẹ́nu? Ṣé yẹn ni dúdú ń bẹ̀ ni?
ṣé fídíò ẹ̀ tí wọ́n sẹ́ndì sí ṣé yẹn ló ń dùn ni torí nǹkan tó kà nínú fídíò yẹn ó pọ̀ èmi ò tẹ gbogbo ẹ̀ ó kọ̀ tẹ ó pọ̀ rẹpẹtẹ àbí nítorí pé Sisi Alagbo ó ní kò ta àgbo mọ́ ó ní content creator ló ń ṣe content creator tí Sisi Alagbo ń ṣe yẹn ni ó ń dùn ni kò tí ì yé mi ìyẹn lèmi ṣe ní kí n wá béèrè lọ́wọ́ ẹ̀ bákan náà ló tún sọ pé kí ìyá Sisi Alagbo kó súnmọ́ bí kí Sisi Alagbo kó súnmọ́ bí bóun bá fẹnu gé obì fún wọn kọ́ máa jẹ́ bóun bá fi bá wọn sọ̀rọ̀ kọ́ gbọ́ ní èyí tí mo mọ̀ pé ìyá Sisi Alagbo kò ń ṣe ẹgbẹ́ mẹ́wàá láká kò ń ṣe ẹgbẹ́ mẹ́wàá láká ìyá Sisi Alagbo ò lè jẹ́ ẹgbẹ́ mẹ́wàá láká ìyá Sisi Alagbo ó máa ju mẹ́wàá láká lọ ní ọjọ́ orí torí tó bá ní kàn wò ó mẹ́wàá ni mẹ́wàá láká fi ju Sisi Alagbo fúnra rẹ̀ lọ tó ní kan bọ́ síbi bóun bá fẹnu gé obì fún wọn kọ́ máa jẹ́ ẹjọ́ ṣé mẹ́wàá láká ló bí Sisi Alagbo ni ṣé mẹ́wàá láká kò bí àwọn ọmọ tiẹ̀ tó máa mójútó ṣé dandan ni kéèyàn mójútó ọmọ ọlọ́mọ ni ṣé dandan ni kéèyàn mójútó ọmọ ọlọ́mọ torí ìyá tèmi ló máa ń pa òwe yẹn fún mi tèmi náà máa ń pa fáwọn ọmọ mi ní ò jẹ́ pa fárata ẹ padà sílé kẹlọkọ Yorùbá mi ì jẹ́ pa òwe yẹn fún aráàta pé tí bá fi ẹnu kódà mi ì jẹ́ pa fún ọmọ ọlọ́mọ mi ì jẹ́ pa fún ọmọ ọlọ́mọ mo máa tún pa fún àwọn àbúrò mi tí n bá bá wọn sọ̀rọ̀ tọ́rọ̀ bá wá ṣe kinní màá níṣe bí mo sọ fún yín àwọn àbúrò mi ẹ̀jẹ̀ mi mo máa ń pa òwe yẹn fún wọn ṣùgbọ́n kí n wádìí ìdí pàfárà àta kíkákí báwo ni tèmi ṣe jẹ́ ẹ lè mú ẹṣin lóòdò ni ẹ lè fọ́ọ̀sì ẹṣin pé kó mu mi kódà àwọn ọmọ téèyàn bí láwọn ọmọ ọ̀sìn gan láwọn ọmọ ọ̀sìn ẹ lè bá wọn sọ̀rọ̀ ni tó bá wù wọ́n lọ́ máa gbọ́ tí ò bá wù wọ́n wọ̀n ní gbọ́ ọmọ tí ò sì gbọ́ abáláàjì ẹ̀ láàárọ̀ àbá níbi tó fi sí èyí tó sọ fáwọn tá àgbọ̀ ó ń yé wa èyí tó sọ fáwọn ẹlòmíì náà tí wọ́n gbọ́ ó ń yé wọn débi pé o máa sọ pé bí wọ́n bá fẹnu ẹ gé obì fún Sisi Alagbo kó má jẹ́ bóun bá fi bá sọ̀rọ̀ kó gbọ́ ní títí tèwo ní títí ọmọ ni àbí ti àbúrò ẹ̀ àbí ti ẹbí ẹ̀ àbí ti ará ẹ̀ tó wá sọ pé kí ìyá Sisi Alagbo ìyá bí amọ ayé kó bọ́ síbí ṣòtí mí ìyá Sisi Alagbo tẹ́lẹ̀ ni àbí ti pa ní sọ̀rọ̀ wà nú ẹ̀ ni bí Sisi Alagbo bá sọ pé wọ́n kọ́ ló bí òun ó ṣàdáyé ẹ̀mọ́ yẹ́ ẹ̀ náà sì dánmú ẹ̀mọ́ kí ló ń kọ́ wọn out fún ẹ ti dàrú oníkálukú ti wà láàyè ẹ̀ Sisi Alagbo ti ní òun ṣe godmother àwọn ọmọ ìwọ náà ti ní kó kẹ́kọ̀ọ́ ẹ̀dá ní kí ni wá ní wàhálà ẹ lórí fídíò tó sẹ́ndì sí ẹ tí fídíò tó sẹ́ndì sí ẹ iṣẹ́ tó rún ẹ tó bá mọ̀ yí pé o lè jẹ tó bá mọ̀ yí pé ìwọ lè jẹ iṣẹ́ tó rún ẹ torí pé wọ́n rán iṣẹ́ ni wọ́n sẹ́ndì fídíò sí ẹ ìwọ lọ rí sẹ́ndì gbogbo fídíò yẹn sí àdẹ̀ tí ì rí fídíò náà ìwọ dẹ̀ lọ sẹ́ndì ẹ̀ sí wọ́n rán iṣẹ́ ni ó dẹ̀ ti sọ fún wọn pé o lè jẹ iṣẹ́ yẹn àmọ́ o jẹ́ iṣẹ́ yẹn indirect o jẹ́ direct ni mẹ́wàá láká o jẹ́ iṣẹ́ yẹn indirect o jẹ́ direct ni nítorí pé kí ni mo ṣe ní o jẹ́ indirect o jẹ́ direct nígbà tó ti sẹ́ndì ẹ̀ sí tí wọ́n ti rí yẹn o ti rí pé fídíò ẹ̀ ni o dẹ̀ ti sọ fún wọn pé ìwọ ò lè post ẹ̀ o kò jẹ́ kó sọ lórí ẹ̀ o lè máa lùlù òwe lówe lọ́lùlù àgídìgbò ọlọ́gbọ́n ló ń ju ọ̀mọ̀ràn ló mọ̀ o lè máa lùlù bí òwe ṣùgbọ́n kò jẹ́ kó o jáde síta kó máa wá sọ wípé fídíò kan wọ́n sẹ́ndì ẹ̀ sí ẹ ìwọ nìyí ò kí ń bá tèèyàn jẹ́ báyọ̀ láká kí nìyí tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí wọ́n béèrè ní o kí ló ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí olóòkì ń bá tèèyàn jẹ́ olóòkì ń tú àṣírí èèyàn ṣùgbọ́n èyí tó ń ṣe lọ́wọ́ yìí ṣó ń fi àṣírí ẹni ọlá ṣó ń fi àṣírí ẹ̀ pamọ́ ni ṣẹ́nu kọ́ńbọ̀dù ló ń fi àṣírí ẹni ọlá Alagbo Sisi Alagbo ṣẹ́nu kọ́ńbọ̀dù yàrá ẹ̀ ló ń fi pamọ́ sí ní èyí tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí olóòkì ń tàṣírí èèyàn òun tàṣírí èèyàn òun pèèyàn lóní jìbìtì olódùnyàn lórí tí ẹ̀gbọ́n ló ṣe jẹ́ ìgbà tí ẹni ọlá tó bá ń ṣe dáadáa ìgbà tó bá gbé nǹkan rẹ tó ń ṣe nǹkan rẹ lórí social media ìgbà yẹn lẹ máa ń yọwọ́ kọ́wọ́ ìgbà yẹn lẹ máa gbóríṣiríṣi jáde bẹ́ẹ̀ ni ìgbà tó jẹ́ pé òun fẹ́ ṣí ilé bì báyìí ìwọ náà ló sọ orí gbogbo àṣírí ẹ̀ lóbò olóhùn pora mọ́lẹ̀ ní lágídígbò tó ń bẹ́ẹ̀ kó má tàṣírí hun kí ọkọ ẹ tó sọ wípé pẹ́pẹ́sẹ́ ń kọ́ kó dìde ńlẹ̀ kò ń ṣọlá òun ṣe máa pora mọ́lẹ̀ fún obìnrin ẹgbẹ́ ìwọ náà ló sọ bẹ́ẹ̀ oní influence ní oníjọ́ tó ṣe kíni tó ṣí ilé yẹn ó ní àṣírí ò bá ti tú ṣe bí ilé náà tó ṣí tó ṣe kíni tí gbogbo ẹ lọ ìjọ́ kejì bíjọ́ kẹta náà ní gbogbo fọ́pọ̀mọ́yọ̀ ṣàṣírí náà wàá tún ní ṣe bẹ́ẹ̀ pàpàgbà àṣírí náà ń ta ṣe bí báyìí náà ní gbogbo tẹ́ fọ́pọ̀mọ́yọ̀ tí gbogbo èèyàn bẹ̀rẹ̀ sí ní fi ṣe yẹ̀yẹ́ pé ìwọ tó yẹ pé o kàn sẹ́yìn godmother ẹ níbi tó wá o kàn sẹ́yìn godmother ẹ ó dẹ̀ díjọ́ kejì síjọ́ kẹta ó dẹ̀ ti di gbàsgbòs lórí fọ́nrán ó tún lọ ṣáínà ó dé ta ìdè ó bẹ̀rẹ̀ sí ní polówó ọjà ẹ̀ ó mójútó ọjà ẹ̀ ó mójútó rẹ̀ kò rántẹ́ nìkan kan ó rántá rẹ̀ lórí social media ó tún lọ ṣáínà ó tún dé sí ta ìdè tó tún ti ń ṣe dáadáa tí gbogbo ẹ̀ tún ti ń lọ òun ìwọ náà ló fò jáde lákọ̀ọ́kọ́ níbi náà tó sọ pé pẹ́pẹ́sẹ́ ń kọ́ ìyá ikímọ́ ó wá sínú gbá ẹ̀ ó wá sínú àwọ̀ ẹ̀ ó lọ́mọ ẹ̀ gba òye ọkọ òun ìwọ náà ló fò jáde tó kọ́kọ́ ṣe kíni tó kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní wọ àwọn èèyàn tó bẹ̀rẹ̀ sí ní wọ pẹ̀lú ẹ̀ lélẹ́yìn náà nísìnyí ó ti ṣáìnà dé ó ń ṣe dáadáa ó ń polówó ọjà ó ń ṣe tiẹ̀ lọ ìwọ kan yìí náà ló tún gbé fídíò ló tún sọ pẹ́pẹ́sẹ́ ń kọ́ débi pé fídíò yìí ó ti ń sẹ̀ǹdì ẹ̀ sáwọn èèyàn tó wà nínú gúrùpù ti tiẹ̀ fúnra ẹ̀ ẹ ti ń sẹ̀ǹdì ẹ̀ síra yín ó dẹ̀ sọ wípé wọ́n sẹ̀ǹdì ẹ̀ sí ẹ oníwọ̀ ò lè post ẹ̀ ó post ẹ̀ direct but ó post ẹ̀ ní indirect sí gbogbo àwọn tó wà nínú group chat ẹ a lot of people ni mò ń rí nínú comment wọn tí wọ́n sọ wípé àwọn ti ní fídíò yẹn àwọn ti wo fídíò yẹn àwọn ti ṣe gbá àwọn ti ṣàwo Sisi Alagbo ẹni ọlá kì í ṣe baby it's not a toddler kò dẹ́n teenagers no not at all adult ni ó ní live ẹ̀ nǹkan tó bá dẹ̀ mú ló lè fi live ẹ̀ ṣe o ò lè la lọ́wọ́ bó ṣe máa ṣe live ẹ̀ o ò lè sọ bó ṣe máa ṣe live ẹ̀ fún
ó wá ní kò lè rí ìyọ́nú Ọlọ́run mọ́ jọ ṣé wọ́n ní PA Ọlọ́run mo béèrè ní o ṣé wọ́n ní PA ṣé wọ́n ló ṣẹ̀dá ẹni Alagbo tó ń sọ pé kò lè rí ìyọ́nú Ọlọ́run mọ́ ó ti ṣẹ̀sìn lọ́nà wo ló fi ṣẹ̀sìn ẹni tó lọ́wọ́ bá fi ṣẹ̀sìn ṣẹ̀dá kan lè fi ṣẹ̀sìn ni olóò ti ṣẹ̀sìn oní kò lè rí ìyọ́nú Ọlọ́run lórí kíni mo béèrè ní o kí ló ń dùn ẹ́ gangan lórí ọ̀rọ̀ ẹni ọlá Sisi Alagbo kò tí ì yé mi o èmi fẹ́ kó láyé wa náà ni o láyé mi báyìí làwọn Yorùbá sọ pé kíní kan máa ń dùn o nílé Ifẹ̀ o kí ló ń dùn ẹ́ lórí ọ̀rọ̀ ẹ̀ gangan torí gbogbo àṣírí ẹ̀ tó lóò lè tú iná ló ti tú ó ti jẹ́ ká mọ̀ wípé ó ń bá àwọn èèyàn ni ó ti jẹ́ ká mọ̀ wípé oríṣiríṣi ìwà ìdọ̀tí tó wà lọ́wọ́ ẹ̀ ó ti jẹ́ ká mọ̀ olóò fẹ́ tún ayé ẹ̀ ṣe kò sì gbọ́rùn dúró ṣe ti pa ni bí ò bá gbọ́rùn dúró òde fọmọ lọ́rùn sílẹ̀ fi yẹ́ ẹ̀ sílẹ̀ kí ni ti yẹ́ ẹ̀ tó ń sọ pé kí yẹ́ ẹ̀ bọ́ síbí kí yẹ́ ẹ̀ ṣe gbá kí ni yẹ́ ẹ̀ rà lọ́wọ́ ẹ̀ kí ni yẹ́ ẹ̀ ṣe fún ẹ. mo béèrè ní o tó fi sọ pé yẹ́ kìnnìkan ìyẹ́ ìwọ́ bọ̀ ní part 2 kí ló fẹ́ ṣe fún yẹ́ ẹ̀ ní part 2 irú ọ̀rọ̀ wo ló fẹ́ sọ fún màmá ẹ̀ ní part 2 kò yé wa ohun tó bá wà ń bẹ̀ ní kò láyé wa ó wá tún sọ kìnnìkan ó ní congratulation tó ìyá Ikimọ́ ó ní congratulation sí ìyá Ikimọ́ ó nítorí gbogbo àwọn èèyàn ni wọ́n ń ṣe kí ni wọ́n sọ pé kò lè move on ó ní kí la mọ̀ tí engineer Akeem ti ní lọ́wọ́ níbi iṣẹ́ ibi tó ti fi ìyá Ikimọ́ ṣe kí ló ti ní lọ́wọ́ tá a mọ̀ pé torí ìyá Ikimọ́ ó sọ nígbà tẹ́ lọ wípé pẹ́pẹ́sẹ́ ńkọ́ engineer Akeem ó máa wọnú kinní wọn lọ DM wọn ó máa lọ toast wọn irú ọkùnrin ló ń pobìnrin wọn ò dẹ̀ fọ́ọ̀sì wọn pé kí wọ́n gbà fáwọn kò sọ́kùnrin tó fi okùn sọ́bìnrin lọ́rùn ẹ tó bá pèsè ẹni tí ò bá pèsè ẹ ò ní ṣe Ọlọ́run ti dá pé ìran ọkùnrin ni kó kọ́kọ́ kẹnu sóbìnrin nílùú òyìnbó sì ni àwọn ò kákún obìnrin náà máa ń kẹnu sọkùnrin bó bá nífẹ̀ẹ́ ṣùgbọ́n gẹ́gẹ́ bí pé ilẹ̀ Yorùbá ti wá béèyàn bá ṣe bẹ́ẹ̀ ọ̀tọ̀ ni ohun tó máa pè é kódà ọkùnrin yẹn náà òun bó ṣe máa treat obìnrin nìyẹn òun ló fi rí bẹ́ẹ̀ lọ́dọ̀ títí wa ìran ọkùnrin ló ń pobìnrin olólọ́dí inú DM wọn ló ti ń lọ pè wọ́n tó bá wá pè wọ́n tán awáṣọ oríṣiríṣi á ní fídíò wọn lọ́wọ́ irú kí la mọ̀ tí Akeem engineer ti ní lọ́wọ́ tó fi wá ṣe kìíní tó fi ń ṣẹ̀rùba ìyá Ikimọ́ débi pé ìyá Ikimọ́ ń kọ́ kò lè lọ so congratulations to her ń gbọ́ ìyá Ikimọ́ congratulations mo ní ìwọ náà tó gbàdú tó ń jó tó ń yí dẹ̀dẹ̀ tó bá ń tún ẹ̀ ó jẹ́ yé tàbẹ́là wàláì tó bá ń tún ẹ̀ ń tàbẹ́là ni ó ń tún àbẹ́là ni torí mi ìmọ̀ ohun tí ó mú ẹ tó lè move on no matter àwọn tọkọ ẹ lè ní lọ́wọ́ ẹ jẹ́ ká sọ pé òótọ́ ni nǹkan tó ń sọ ẹ jẹ́ ká tẹ̀ sọ pé òótọ́ ni ọkọ ẹ wá ní nǹkan kan lọ́wọ́ ó dẹ̀ fẹ́ fi ṣẹ̀rù bẹ́ẹ̀ torí pé kò má lè sọ̀rọ̀ ó jẹ́ tí move on ló ti ń tajà fèsì ọjà fèsì àwọn ọmọ ẹ kí ló dé nínú yẹn tó bá dẹjọ́ kọ ẹ ní nǹkan kan lọ́wọ́ náà ìwọ náà kọ́ máa òtún kó sọ tó bá ti sọ ti parí àṣírí tó wà ń bẹ nígbà tí wọ́n bá ti sọ síta bọ́kọ ẹ bá dẹ̀ máa sọ wá ní ìyàwó ẹ̀ náà ti sọ bẹ́ẹ̀ àwọn tó sì máa gbèsè yẹn bọ́ ti ń gbè wọ́n máa gbèsè yẹn àwọn tó máa gbèsè yẹn ọkọ ẹ̀ wọ́n máa gbèsè yẹn ọkọ bí ilé ayé ṣe wà nìyẹn bí ilé ayé ṣe wà oníkálukú ló dá tiẹ̀ mú oníkálukú ló láwọn èèyàn ti tiẹ̀ ìwọ mẹ́rin alákàwá sọ wípé ẹnu tiẹ̀ gbà á láti pe engineer Akeem olẹ́nu ẹ̀ gbà á oní tó bá tó bẹ̀ oníkójú pẹ́kẹ́ ẹjọ́ ṣé òun tírẹ́tì ni ẹ̀ nítorí kò yé wa o tó ń lé furu kọ̀kọ̀kọ̀ yìí ṣé òun ṣẹ̀rù bá ni kó má lè sọ̀rọ̀ ni àbí kó má lè jáde ẹjọ́ ta lẹ́yìn gan torí kò tiẹ̀ yé mi ta ni yín tẹ̀sán ira yín di gbákejì Ọlọ́run mo kàn orí social media in fact Ọlọ́run tóbi lọ́ba àmọ́ kò lè jọ wá lójú ìgbẹ̀yìn ayé oríṣiríṣi la máa rí orí àwọn ẹlòmíì wọ́n máa pera wọn lọ́lọ́run indirectly wọ́n máa ṣe bí Ọlọ́run indirectly tó dẹ̀ mọ́ wípé àwọn ò jẹ́ nǹkan kan ẹ̀dá ò jẹ́ nǹkan kan omi ìdọ̀tí omi lọ́gbọ́lọ́gbọ́ omi ìdọ̀tí tó yẹ kó tó bá ta sí èèyàn lára èèyàn máa ṣe kí ni àtàdánù ni omi ìdọ̀tí a wá sọra wa di nǹkan a máa wá ṣe kí ni a máa wá gapá léra wa lórí ẹni tó ò bọ́ tí ò ń ṣe ìwọ ló bí tó ò kì í ṣe fámìlì ẹ̀ ìwọ náà sọ ó ní owó tó fún ẹ olówó iṣẹ́ ẹ ni ó ti gbowó iṣẹ́ dẹ̀ ti hẹ́ndì níbi tẹ́jọ́ fẹ́ ṣiṣẹ́ sí ẹjọ́ kí tún wá ní wàhálà kò pè é fúnṣẹ́ mọ́ ò bá ṣiṣẹ́ mọ́ ẹjọ́ kí ni wàhálà ṣé nítorí wọlé ti wà lórí social media ń sìn òun ò gbọ́dọ̀ ṣe nǹkan kan mọ́ nítorí kò ṣe godmother ń sìn kò gbọ́dọ̀ ṣe ilé ayé ẹ̀ mọ́ mo béèrè ní o ó wá ní kó dún pẹ́kẹ́ onífídíò ẹ̀ lọ́wọ́ kí ló tún fẹ́ ṣe kí ló tún kù tó fẹ́ ṣe ẹni tó gé lọ́wọ́ àbí tó gé lórí ni tó ń jẹnu wúyẹ́ kí ló tún kù tó fẹ́ ṣe fídíò tó sẹ́ndì sí ẹ o ti sẹ́ndì ẹ̀ sí gbogbo àwọn tó wà ní group chat ẹ o ti sẹ́ndì ẹ̀ sí wọ́n ti sẹ́ndì ẹ̀ síra wọn débi pé ó ti ń lọ ìwọ náà dẹ̀ sọ wípé o mọ̀ wípé tó bá pẹ́ tó bá yá fídíò yẹn máa jáde ẹ jẹ́ kí fídíò jáde after disgrace wetin remain mo béèrè lọ́wọ́ yín ni o after disgrace wetin to wá ló tún remain mo béèrè ní òun ló lára ẹ̀ nǹkan tó bá wù ló lè fara ẹ̀ ṣe nǹkan tó bá wù ó wá ní kò ní kẹ́sì tó bá onínọ́mbà onítàn lọ́wọ́ ó ṣe fídíò lẹ̀ wọ́n bó tiẹ̀ ṣe ń ṣe tó fẹ́ ní ìfúnpá lórí ọ̀rọ̀ lọ́rọ̀ high blood pressure is real ifá high blood pressure is real ó wá ń ṣe bí ìgbà tó yẹ pé Ọlọ́run ti mọ́ta ilé ẹ lọ́wọ́ Ọlọ́run ti mọ́ta ilé ẹ lọ́wọ́ ó ń ṣe bí ìgbà tó yẹ pé nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn nǹkan tó ju òrírí ni ẹjọ́ nǹkan tó ju òrírí ò ní wá sílé ayé ó ń ṣẹlẹ̀ akọ̀lẹ̀ máì tí ì rí alẹ̀ máì tí ì gbọ́ ni ó wá ń ṣe bí ìgbà tó jẹ́ pé ó ti mú kòbókò dání bó ṣe ń fi wọn níwájú ló máa fi wọn lẹ́yìn ló máa fi wọn lọ́tún ló máa fi wọn lọ́sì bó ṣe ń ṣe nìyẹn òun sọ̀rọ̀ bí Elédùmarè ìwọ kọ́ ló dá Sisi Alagbo ìwọ kọ́ ló dá Akeem engineer Akeem ìwọ kọ́ ló dá wọn ó wá ń sọ̀rọ̀ bí Elédùmarè bí ìgbà tó yẹ pé àníṣe ohun tó sọ yẹn ìwọ máa ń wo sàkún èèyàn ni ó máa ń wo sàkún èèyàn ẹni wo sàkún èèyàn tí ò rí sàkún ara ẹ̀
ẹni tó ń wo sàkún èèyàn tí ò rí sàkún ara ẹ̀ òrí tí ò rí ara ẹ̀ ẹni tí ò rí ìpàkọ́ tiẹ̀ tó wá ń rí ìpàkọ́ onípàkọ́ ẹ lọ́ọ̀tì ló ń ṣẹlẹ̀ mo sọ fún yín mo ní ohun tí ẹ̀dẹ̀gbẹ́ má fi lọ àwọn ọmọlàkejì yẹn fabẹ́rẹ́gún ayínkẹ́ tó fi gán ọmọlàkejì yín fabẹ́rẹ́gún rẹ̀ Sisi Alagbo ń ṣe fámìlì ẹ̀ kì í ṣọmọ ẹ̀ kì í ṣàbúrò ẹ̀ bó bá ṣe òun ló ṣe lè ṣe láìvẹ̀ òun ló ní láìvẹ̀ ó dẹ̀ ní right kó gbẹ́nu ẹ láti máa pè ya Sisi Alagbo jáde ṣé wọ́n jẹ́ bàbá Sisi Alagbo ni àbí wọ́n jẹ́ gbọ́n yẹ àbó jẹ́ bí wọn tó ń sọ wípé kán bọ́ síbí ayá máa ń kọ ẹ̀yin èèyàn gan ẹ dẹ̀ máa ń bìlífù pé nǹkan tẹ bá ṣe ẹ ṣe ni nǹkan tẹ bá ti ṣe ẹ bìlífù pé ẹ ṣe kò sẹ́ni tó fẹ́ mú yín ẹ dẹ̀ máa rántí Ọlọ́run ẹ rántí Ọlọ́run ọba adákẹ́dájọ́ ọba tó ń wo ẹ̀dá ran ọba tó yẹ pé báwo èèyàn bá dáadáa ẹ máa bọ́lọ̀ níbi tá ẹ fi sí táwọn èèyàn bá dáadáa tún máa bọ́lọ̀ níbi tá a fi sí à ń ṣe pamọ́ ni kò sáṣegbé tó o bá lè pa èkùrọ́ lójúgun ọmọ ọlọ́mọ máa rántí pé wọ́n máa pa lójúgun ọmọ tiẹ̀ náà tí ò sí nǹkan tó máa ṣẹlẹ̀ à ń ṣe pamọ́ ni kò sáṣegbé ẹnu láti ìyá lọ́mọ mi ń jẹ lọ́wọ́lọ́wọ́ báyìí lẹ́nu mi ń jẹ lọ́wọ́lọ́wọ́ báyìí tó jẹ́ kì í ṣe òun ló ṣe ẹ̀ṣẹ̀ yẹn àwọn tó ti lọ lọ́ ti jayé wọn máyé wọ́n ti jayé àwọn ọmọ wọn ti jẹ́ máyé gbogbo èyí táwọn ọmọ wọn lè fi ráàánú gbogbo wọ́n ti kó gbogbo ẹ̀ wọ́n ti jẹ́ tán ẹ bẹ̀rù Ọlọ́run náà kí ló ń pè ya Sisi Alagbo òun bọ̀ wá bá wọn part 2 kí ló fẹ́ ṣe part 2 fọmọ ọlọ́mọ fún kí ló fẹ́ ṣe part 2 fún mo béèrè ní ọfún ìyá torí òun bọ́ ta ìyá ìná ọmọ Sisi Alagbo jẹ́ ń bẹ́ẹ̀ sọ tọ̀rọ̀ torí àwọn wèrè sórí orí social media ọgbà wèrè ni sórí rú Àsísátù Muhammadu yìí ń sìn ara àwọn wèrè orí social media ni ọgbà wèrè gidi ni ọgbà wèrè ni wọ́n ríran wọ́n ti fọ́ lójú Ọlọ́run sì ti sọ Ọlọ́run ti kọ́ lẹ́dún èmi torí Ọlọ́run ti sọ ní nígbà àwọn tó rán wá gan pàápàá tó wá jíṣẹ́ tó jáwọn òjíṣẹ́ ṣe gbọ́dọ̀ sí wọn lẹ́nu ṣe gbọ́ ni ẹ̀ ní gbọ́ ẹjá tó máa nù lọ́rọ̀ yín kò ń gbọ́ fèrè ọlọ́dẹ àwọn torí àní sọ wípé ẹ̀ ní gbọ́ ká má sọ a máa sọ nítorí ọlá àwọn tó máa gbọ́ tó máa ṣe àtúnṣe lórí ọ̀rọ̀ ilé ayé wọn la ṣe máa sọ ọgbà wèrè lórí social media oríṣiríṣi wèrè ló wà ńbẹ̀ tẹ́ bá ń gbọ́ àwọn ẹgbẹ́kẹ́gbẹ́ ẹgbẹ́ káwáyín tẹ́ bá ń gbọ́ ẹgbẹ́ káwáyín ẹgbẹ́kẹ́gbẹ́ àwọn tọ́rọ̀ wọn látúnṣe nìyẹn àwọn ẹgbẹ́kẹ́gbẹ́ ẹgbẹ́ káwáyín àwọn wèrè tútù wà tó ṣẹ̀ṣẹ̀ já tó tí ìwọjà àwọn kan ti wọjà tó yẹ pé kò sí ń tẹ́lẹ̀ oríṣiríṣi wèrè ló wà ọgbà wèrè gidi ní social media o ọgbà wèrè gidi ní oríṣiríṣi wèrè dẹ̀lẹ́ máa rí irú wọn l'Àsísátù Muhammadu yìí sìn ṣẹ́rí pé sálárò gidi torí tí kò bá sálárò ni ẹjọ́ ṣé mo fokùn wọ wá bí ṣé mo ní dandan kó wá gbọ́ ohun tí mò ń sọ kó tó ganu wá ṣé mo wá ń ṣẹ́ mo béèrè ní o ohun tó mú ohun tó ní ẹ̀tọ́ lórí opinion ẹ̀ láti type ẹ̀ sórí fídíò mi òun náà ló mú èmi náà tí mo lẹ́tọ̀ọ́ láti sọ̀rọ̀ lórí fídíò tó bá wà lórí social media mo ní ẹ̀tọ́ láti sọ opinion mi lórí ẹ̀ ohun tó mú ẹni tó ń gbèjà tó wọ́n lè sẹ́ndì fídíò sóhun wọ́n sẹ́ndì ẹ̀ sí ni o kò sí lórí kíní tó fi òun dẹ̀ wá mú ó wá fi ṣe fídíò ń ta ó lè máa pe Sisi Alagbo kó bọ́ síbí ó lè máa pè ya Sisi Alagbo tí òun ṣẹgbẹ́ kó bọ́ síbí alábòsí ni yín alábòsí ojú yín dẹ̀ máa bo alábòsí inú àrùn yín pẹ́ alábòsí yín máa kọ́lé alábòsí yín máa bímọ alábòsí yín máa láya gbogbo nǹkan mèremère alábòsí yín máa ṣe ṣùgbọ́n alábòsí ò ní látúbọ̀tán Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ àtúbọ̀tán alábòsí ò ní da Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ pàtúbọ̀tán yín ò ní da ẹ fẹ́ràn àbòsí ẹ fẹ́ràn ọ̀tẹ̀ ẹ máa rí òótọ́ ọ̀rọ̀ ńbẹ̀ nílẹ̀ báyìí ọ̀tọ̀ ni tẹ́ ẹ máa sọ ẹ máa rí òtítọ́ ọ̀rọ̀ báyìí ó máa ṣòro láti sọ fún yín àmọ́ Ọlọ́run á dá bàbá mi lókè á dá o oníbàjẹ́ ẹ ṣàrùn ẹ fẹ́ fi ọgbọ̀ngbọ́n kẹ fi káwọn èèyàn lómi ọbẹ̀ jẹ Ọlọ́run á dá o torí àwọn tí làákàyè wọn ò bá gbọ́ gbogbo òṣì tẹ́ ń ṣe bí ẹran tó ṣẹ́ níwò tó lóṣì lẹ́ ń ṣe wàláhì òṣì lẹ́ ń ṣe ṣùgbọ́n àwọn kan wà làákàyè wọn ò gbọ́ òṣì tẹ́ ń ṣe yẹn ohun tẹ́ ń sọ àwọn mídìí believe máa wọn ní fun láti bí fun àwọn náà máa ṣe kí ni wọ́n á máa di ara yín ohun tẹ́ ń ṣe yẹn á máa wọnú orí wọn débi pé á kó sí wọn lójú á kó sí wọn lórí wọn ò ní mọ ohun tó ń ṣe mọ́ ẹnu dùn ún ròyọ̀ ní ẹnu dùn ún rẹ̀ fọ́ do as I say don't do as I do tí ó bá jẹ́ pé Ọlọ́run jẹ́ ká máa rí gbàyà ara wa ni ká máa rí ohun tó ní kálukú ń ṣe ni social media ilé ayé gan mọ́ tó ní kọ́ni ló máa mọ́ torí tẹ́ bá ti yọ Ọlọ́run kan báyìí lọ́ máa ti rí yín wọ́n á ti rí ṣe ọwọ́ yín wọ́n á ti rí wà yín wọ́n á ti rí ṣe sí yín gbogbo nǹkan tẹ́ ẹ ṣe pátá ni wọ́n máa rí àwọn èèyàn á wá mọ̀ bóyá ẹni táwọn ń dúró dè níyìn ni àbẹ́ni tẹ̀yìn ń sá fún níyìn bóyá ẹlẹ́tàn níyìn ni àbólóòótọ́ níyìn ẹlẹ́tàn ní púpọ̀ nínú yín wọ́ọ̀sì ju Sisi Alagbo lọ ẹ wọ́ọ̀sì sórí ẹlòmíì tí wọ́n bá gbé wá sí orí social media ẹ máa sọ̀kò pa ni níbi tẹ́lòmíì wọ́ọ̀sì dé níbi tí ẹlòmíì tó wọ́ọ̀sì dé níbi tí pàṣẹ ẹlòmíì tó bá tẹ́lòmíì tí pàṣẹ bá jáde kò ní ṣe é kò ní ṣe é sọ kò ní ṣe é kò ní ṣe é sọ níbi tí pàṣẹ ẹlòmíì tó wọ́ọ̀sì dé ṣùgbọ́n wọn náà máa ra kakaka mọ́ ọmọ ọlọ́mọ wọ́n máa ní kọ́ mórí wá kọ́ fẹsẹ̀ lẹ̀ wọ́n máa ní pẹ́pẹ́sẹ́ ńkọ́ kìíní kan tó ń ṣe ẹjọ́ ń bọ́lẹ̀ tí ìtọ́mọ ti ní dé tẹ́fẹ́ tọmọ ọlọ́mọ ká tiẹ̀ dúpẹ́ ìyá Sisi Alagbo ó ti tọ́mọ tiẹ̀ débì kan báyìí ó ti tọ́mọ tiẹ̀ débì kan ọmọ náà sì ti mọ̀ èyí tó sọ fún tó gbọ́ èyí tó sọ fún tí ò gbọ́ ẹjọ́ wádìí àkòdá ṣèbí ìyá ẹ̀ ló bí lọ́mọ ṣó ṣe é fowó rà ni mo béèrè ní o
ṣé ìyá ẹ̀kọ́ ló bí lọ́mọ ẹjọ́ ṣé ìyá ẹ̀ máa á gbé Sisi Alagbo dẹ̀ á wá gbé ọmọ tiẹ̀ mo béèrè ní o àbí wọ́n fẹ́ fún ìyá Sisi Alagbo lọ́mọ tiẹ̀ kó fi ṣọmọ ó dá kò ṣe fowó ra ìyá ò ṣe pààrọ̀ bẹ́ẹ̀ lọ́mọ ò ṣe pààrọ̀ ẹjọ́ ṣé kí ìyá Sisi Alagbo kó wá pààrọ̀ Sisi Alagbo kó gbé wọ ni kó gbọ́ ọmọ tiẹ̀ lẹ̀ mo béèrè lọ́wọ́ ẹ ní o tòró bọ́ sórí social media ó bẹ̀rẹ̀ sí ní ilé ṣan mo kàn tí ẹ̀ ń wo mò ń rẹ́rìn pé kí ló dé ṣé òun bá yàn jà ni ṣé wà tí mo kọ́ wò pé àdíjà túnde ni mo sáré lọ wò pa Sisi Alagbo adẹ̀ ti sọ fún pé má jà fún space ọjà ẹ̀ advice tèmi nìyẹn òun ló ń kan àwọn èèyàn lára abára wọn bí ìsìn òun kan wọn lára ni bẹ́ẹ̀ mi èmi ò bá yàn jà mo lè advice yàn ní pé ẹ má jà o ẹ má jẹ́ kí ìjà kó gbé owó yín dànù o ìjà òun jẹ́ kéèyàn rójú ráyè ṣe lé ayé ẹ o ṣé ti bá tún advice yàn bẹ́ẹ̀ yẹn ń sìn orí á tún máa wá fọ́ wọn orí á máa fọ́ wọn àrùn á máa dùn wọ́n gbogbo nǹkan á máa ṣe wọ́n wá láwọn ro kúrò ní ẹni bá ro kúrò ní ẹni ro kúrò ní ibi ábá o ìyá yín àti bàbá yín àtẹbí yín pátá ló máa kú gbogbo ẹni bá ti rọrọ mi ó máa jẹ́ tiwọn ni tó bá rò láàárọ̀ á jẹ́ tiwọn lọ́sùn tó bá rò lọ́sùn á jẹ́ tiwọn lálẹ́ tó bá rò lálẹ́ á jẹ́ tiwọn lóru tó bá wá jí lóru tó bá rò á jẹ́ tiwọn ní kùtù àì bìjà ìlà haúlẹ wàlá quwwata illa billahi al-azim ọlá àti tóbi Ọlọ́run adabi tí bá ro aburú ní èèyàn rí èmi òun ní ká burú ṣe kódà kí n máa bẹ́ẹ̀ jà ní ìjà ní kí nǹkan ẹ bàjẹ́ Ọlọ́run ò ní ba nǹkan wa jẹ́ kí n máa bẹ́ẹ̀ jà gan mi lè ní kí nǹkan ẹ bàjẹ́ ìwọ tó bá wà rò débi pé wá ro pé ikú ló wá rò rònù owó tó máa kú kò sì gbà téèyàn bá kú lẹ̀ báyìí tó bá sín àìmọye àwọn tó ti kú sára àwọn ọmọ àìmọye àwọn tó yẹ pé kòròfo ni wọ́n tó ń rìn káàkiri wọ́n ti kú sára ohun tẹ́ bá ti ro máa jẹ́ ti yín àdàbí tó bá yẹ pé lórí ìkànnì mi yìí mo gba owó lọ́wọ́ yín tí mo fi ra fóònù owó yín ni mo fi ń sanwó dátà àbí mo wá mọ̀ yín rí àbí nǹkan kan wá dèmi àti yín pọ̀ rí ṣùgbọ́n tí ò bá rí bẹ́ẹ̀ tó bá jẹ́ ohun tó jẹ́ ẹ̀tọ́ wípé lórí social media o tó o bá ti wà ń bẹ̀ o ohun tá a bá ti rí connection ni ohun tá a bá ti rí káwa náà sọ lé ká sọ̀rọ̀ lé lórí tó bá jẹ́ ohun tí social media wà fún nìyẹn tẹ́yìn tẹ́ jẹ́ ẹ̀hún kí ló ti ń pè semi illiterate ẹ̀yin semi illiterate ẹ̀yin educated illiterate different type of illiterate tẹ́yìn máa wá sórí ẹ̀tẹ́ máa ní ẹnìkan ṣe sọ̀rọ̀ ẹnìkan ṣe báyìí ẹnìkan ṣe báyìí ẹjọ́ ṣé ń gbà tó tẹ́ máa tẹ ẹ̀hún fóònù yín tẹ́ gbé dání tẹ́ máa tẹ̀ ṣé agboolé yín lẹ tẹ̀ síbẹ̀ ni mo béèrè ní o ṣé agboolé yín lẹ tẹ̀ àbí Facebook àbí bàbá dúdú àbí bàbá búlù ṣé agboolé yín lẹ tẹ̀ síbẹ̀ kábà ní agboolé yín la já sí ibẹ̀ láti ń sọ̀rọ̀ àbí mo wá sẹ́nu ọ̀nà yín 2 by 2 ilé tẹ́ kọ́ ṣé bẹ́ẹ̀ ni mo ti wá ní tí mo wá béèrè ohun tó ń ṣẹlẹ̀ nínú ilé yín mo béèrè ní o àmọ́ wọ́n tó o bá ti tẹ bàbá Facebook tó ti tẹ social media tó ti bọ́ sínú agboolé social media àgbáyé ló bọ́ sí anybody ló lè sọ̀rọ̀ ńbẹ̀ ohun tó bá wọn anybody ló lè fẹ́ nu ẹ sọ everybody ohun tó bá wọn èèyàn lè sọ wàá kàn mọ nǹkan tó máa sọ ni má dì fẹ́mu èèyàn ṣùgbọ́n pé ká dá sọ̀rọ̀ ẹ lè ní ká má dá sọ̀rọ̀ o ohun tó bá ti mẹ́yìn tẹ́ ń kọ́mẹ̀ntì ẹ̀yin náà ń dá sọ̀rọ̀ ni ohun tó bá ti mú yín tẹ́tán kámẹ́rà síra yín lójú ẹ̀ ń dá sọ̀rọ̀ ni ẹ lè wá sọ pé kẹ́yìn sọ opinion yín kẹ wá ní káwọn kan gbẹnu dání tá a lẹ yín ẹ̀yin ní kẹ má wá sórí fọ́nrán mọ́ ẹni tó bá ti mọ̀ pé nǹkan tá à ń sọ kò bá òun lára mu kó ṣe kí ni kó wà kápásì torí agbolé tèmi mo wà ẹnu ọ̀nà lẹ́mi ni mo wà àjọ kọ́lé sórí social media ni bẹ́ẹ̀ ni àjọ ní ṣọ́ọ̀bù ń bẹ̀ ni àjọ ní rúùmù ń bẹ̀ ni àdẹ̀jọ kọ́lé síbẹ̀ ni tí n bá wà lẹ́nu ọ̀nà lẹ́mi tó wá ń sọ wípé báwo ni mo ṣe ṣọrùn lẹ́nu ọ̀nà lẹ́mi ṣọmọ pọ́ ti kàbùkù alábùkù rí wọ̀ wà ẹlẹ́tẹ̀ rí wọ̀ wà torí kò yé mi ohun tí ò yé mi òun ni mo wá béèrè o ipe ẹjọ́ ṣé òun ni ya Sisi Alagbo ni àní ya Sisi Alagbo tó fẹ́ wá fún ẹjọ́ ẹ jẹ́ kó sọ nǹkan tí ya Sisi Alagbo ṣe bó ṣe òun ló ṣe tọ́mọ ẹ̀ ó dẹ̀ ti tọ́ ọmọ ẹ̀ Ọlọ́run ti ṣe wọn ọmọ ti wà láyà rẹ̀ ó ti gbọ́n ó ti mọ̀ tún lọ́tún ó ti mọ̀ sí lọ́sì tí ìyá ẹ̀ bá bá sọ tí ò bá gbọ́ tí wọn náà bá sọ tí ò gbọ́ ṣé ti pa ní òde fọmọ ọlọ́mọ lọ́rùn sílẹ̀ kí n tiẹ̀ tí ẹ lọ mójú táwọn ti tiẹ̀ náà nà ẹ jẹ́ kó dìgbà náà nà kó tó fọmọ bà fọ́ṣù tó èyí tó wá dùn ẹ níbẹ̀ gangan òun ni mo fẹ́ kó mú jáde kó analyse ẹ̀ bó ṣe jẹ́ ṣùgbọ́n tó bá yẹ pé torí ìtìyà yìí kímọ̀ ẹ̀yà kímọ̀ congratulation ìyá yìí kímọ̀ má lọ mójú tó ṣe ń ṣe pọ́pọ́ọ̀fù kó tó ń tà máa lé ẹnjìníà kiri tó bá jẹ́ pé lóòótọ́ ń tọ́kọ ẹ ṣe fún ẹnìyẹn kò jẹ́ kó rí ti èrò mọ́ ó jẹ́ kó fèsì àwọn ọmọ ẹ kó fèsì iṣẹ́ ni ó lè mú fọ́ọ̀nù yẹn bóyá nǹkan míì wà ń bẹ̀ ni ó lè mú fọ́ọ̀nù Ọlọ́run ti ṣàánú ẹ̀ náà wọ́n dáwó fún ẹ wọ́n ra fọ́ọ̀nù fún ẹ wọ́n ṣe gbogbo ẹ̀ fún ẹ kí ló dé tó lè mú fọ́ọ̀nù ó jẹ́ di hairdresser náà ló fẹ́ padà sí di hairdresser ta irun oríṣiríṣi àwọn èèyàn ló ń ṣe business wọn lórí social media tari ta irun ṣe nǹkan ṣe gbogbo nǹkan tó bá fẹ́ ṣe kò ṣe lórí ẹ̀ ó dẹ̀ ti ń tajà kí tún wá ní wàhálà kí ni wàhálà ti tiẹ̀ tó bá jẹ́ oúnjẹ kan forí ẹ̀ fún àgbọn kó o tó lọ mójútó àwọn ọmọ ẹ̀ kó o ní kán mórúkọ ẹ̀ kúrò lẹ́nu kó o mú forward kó o ṣe ilé ayé ẹ̀ kó o mójútó àwọn ọmọ ẹ̀ káwọn ọmọ ẹ̀ dé èèyàn kan jẹ́ èèyàn ó sì ń ṣọ́ gbogbo pálapàla kiri orí social media and congratulation kò ní gbà kò dáwọ̀ kò ní kòkò bàbá sàṣù ẹ bá ti dánwó fún ìwọ náà sì wà ń bẹ̀ ń tí ò bá ní o lè fún ẹnjìníà òkùnkùn bínú sí fún ní nǹkan tí ò bá ní tó bá lè yẹ pé tó ló jẹ́ ABC ni ẹnjìníà ni jáka tó gbọ́ bó bá jẹ́ yẹn náà ni ká kúkú mọ̀ pé tó lóṣèlú lẹ fẹ́ fi mu
ká mọ ibi tẹ́ ti mú tó bá dẹ̀ jẹ́ pé ó jẹ́ torí pé ó ti change sí content creator náà ni ká wò ó pé àbí torí kò gbéṣẹ́ wá mọ́ ni àbí torí kò godmother mọ́ ni tó bá jẹ́ yẹn náà ni ká mọ yìí tó jẹ́ gangan tó dùn ẹ́ ń bẹ̀ tó bá dẹ̀ jẹ́ fídíò tó gbé wá náà ló fẹ́ ṣe kí ni ló fẹ́ dúró lé lórí ìyẹn náà lè ó ti ń pín kiri because ó wà lórí comment lóríṣiríṣi táwọn kan ní àwọn ti gẹ̀ẹ́tì ẹ̀ mo rí kí ló ti ń pè àwọn èèyàn tí wọ́n ń kọ́ tọ́ láwọn ti rí àwọn gẹ̀ẹ́tì ẹ̀ àwọn ti rí àwọn gẹ̀ẹ́tì ẹ̀ tó ní kálukú ń kọ́ jáde definitely ẹ ti ń pín káàkiri náà nìyẹn ẹ ti ń pín káàkiri ni wàá ní wàá fún ládírẹ́sì ẹ̀ wàá fún nọ́mbẹ̀ kí ló kàn pẹ̀lú láti fún ládírẹ́sì Sisi Alagbo bó ṣe ń tajà ẹni kó máa ta ẹjẹ kó máa sọ di wùkẹ̀wùkẹ̀ kó máa ìwọ ló ní láìvù ẹ wọ́n lè advice ẹni wọ́n lè advice ẹni kódà bọ́ bá rí fídíò kí ló fẹ́ ṣe sí ìbọn ló ní láìvù ẹ ṣé wọ́n ló gbé wá bẹ̀ ni àbọ̀kọ ẹ ló gbé wá bẹ̀ àbáwọn ọmọ ẹ ṣe bóun ló fi láìvù ẹ ṣe nǹkan tó wù ú a lot of àwọn èèyàn ló ń ṣe gbogbo nǹkan tá à ń ṣe ìtorí pé àníṣe àrígbáyà ni ẹlòmíì wọ́ọ̀sì ohun tí ẹlòmíì ń ṣe ó wọ́ọ̀sì ju nǹkan tí Sisi Alagbo tẹ́ ló ṣe yìí lọ ní ohun tẹ́lòmíì ń ṣe tó wọ́ọ̀sì gidigidi ṣùgbọ́n náà ló mẹjọ́ dá ẹṣin bàbá Bándélé ọba arínúròdì olùmọ̀ràn ọkàn ó dẹ̀ ń wẹ̀dá nírọ̀ ni ìjọ tó bá máa kó gbogbo èsì gbogbo ohun tá à ń ṣe fún wa kò sẹ́ni tó máa dá dúró kò sẹ́ni tó lè dá dúró so òun ló máa ṣèdájọ́ kì í ṣe nìkan kan ó bá gbé fídíò wá àwọn èèyàn bá gbogbo àwọn kan ti ń sọ sórí social media wọ́n sọ wọ́n mẹ́nu kó bẹ́ẹ̀ náà ni ṣọlá nìkan tó sọ tó kú síbẹ̀ ni mo béèrè ni o ṣọlá nìkan tó sọ tó kú síbẹ̀ àwọn míì gan gbàtẹ́ tún sọ fídíò wọn síta níbi tó ti ń jàṣepọ̀ ìgbàtẹ́ tún sọ síta lọ́lọ́run tó wá ránṣẹ́ oore sí wọn ọlọ́run bá ìgbàtẹ́ pé owó ẹlòmíì inú ìdọ̀tí ló wà ọmọ ẹlòmíì inú ìdọ̀tí ló wà bó ṣe wọn ọlọ́run ló ń ṣe nǹkan ẹ̀ torí ẹ̀yin wá wà níbi tó ṣe kinní kan yẹn ẹ ti wà níbi tó ṣe kinní kan ọlọ́run tó yín mọ́ bẹ̀ ìyẹn ò sọ pé ẹ mọ́ kanga náà ṣé yẹn lẹ́ ẹ mọ́ kanga ni kò lẹ́ ẹ mọ́ kanga a lot of video a lot of àwọn nǹkan ló máa ń sẹ́ndì sẹ́mi pé ìwọ tó ń sọ̀rọ̀ a lot nǹkan ló ti kó wá fún mi pé èmi lèmi ò ń ṣe èmi ò sí ìdí yẹn I'm not for that ẹsẹ̀kẹsẹ̀ ni máa ń delete ẹ ẹsẹ̀kẹsẹ̀ ni I'm not in for that ẹlòmíì ló máa pè mú máa pè mí tí bá gbé kọ yẹn àwọn fẹ́ sọ nǹkan fún mi ní káwọn ṣe nǹkan báyìí mo ní kò kàn mí kò káyé tèmi ni pé tí n bá rí nǹkan tí ò dáa kí n sọ tí n bá dẹ̀ ti sọ mojúmójú pé kò bẹ́ẹ̀ nìyẹn mi ní time èmi náà tí nǹkan bá ṣẹlẹ̀ àwọn mọ̀ nípẹ̀ àwọn fẹ́ sọ fún mi ní mi ní interest ìyẹn kọ́ ni mo bá wá torí tèmi fún ara mi tara mi gan mi ì tí ì rántán débi tí fẹ́ máa rán lọ́rọ̀ ká máa pe síkírá ká máa pe síkírù ká wá jókòó kalẹ̀ bí omi ọkà bí omi adágún ká máa gbọ́ sórí oní sórí nígbà tó yẹ pé sórí tèmi gan ń bẹ lára mi sórí tèmi gan ti bá ní kí n máa sọ wàhálà mi ì lè sọ tán mo sì ní ìmọ̀ ní fẹ́ sọ sórí kan mo fẹ́ gbé wá nǹkan mi ì tí ì ní táìmù nítorí tí bá ti bẹ̀rẹ̀ mo fẹ́ kí n sọ bóyá oyún kìíní ni ìjọ mélòó ni kí n fi sọ ká lè advice ara wa ká mẹ́nu kò mi àmọ́ torí pé kò sáyè fún mi mi ì tí ì rán tara mi tán màá máa rán tẹni rẹ ni lórí kíni èlò lọ́fẹ́ fún mi tọ́lọ́run ò lè ṣe fún mi ìran ọlọ́run lèmi máa ń wá ìyọ́nú ọlọ́run ni mò ń wá ìwọ̀nba tó bá lè ṣe fún mi alhamdulilayi rabbil alamin torí òun lọ́ba tó ń tó ẹrú òun lọ́ba tó ń tó ẹ̀dá òun ló ń bá ẹ̀dá gbé ẹrù ẹ̀dórí kò sẹ́ni tó lè gbé kò sí olówó náà tó lè so èèyàn dolówó kò sí olówó náà tó lè so èèyàn dolówó tí ò bá ti ṣe pé wà nínú kádàrá ẹ̀ bóun ló máa sọ dolówó kó ti gbé wáyé kò sí ẹni tó lè sọ̀yàn dọlọ́rọ̀ àfi tó bá ti wà nínú kádàrá wípé òun ló máa sọ dolọ́rọ̀ tó gbogbo yẹn ẹyẹ ṣẹ̀rù bara yín ìrànlọ́wọ́ ọlọ́run ní kẹ wá torí pé ọmọ ànábì ádámù aṣàdéhùn yìí àdéhùn ni wọn ọlọ́run nìkan lọ́ba tó ń ṣàdéhùn tí kìkì yẹ èmi ò fọ́ tipẹ́tipẹ́ bá jẹ́ yẹn ni a lot wọ́n máa ń gbé wá ṣùgbọ́n mi ò ráyè máa ń sọ fún wọn ni tí bá jẹ́ ti dábò wọn question mi ti má dábẹ́ lómi báyìí wọ́n ní ókè alájà máa pè mí máa ní kò sí problem mímọ̀ pé wọ́n ń já pa lọ nìyẹn kò dé káyé ní ìdẹ̀dẹ̀dẹ̀ láti pè wọ́n padà ní ìfẹ́ mọ́ tó ṣẹlẹ̀ ní onílé ohun tó bá ti wáyé sórí social media mo ti dá sí mo ti mẹ́nu mi kúrò mẹ́ mo tún ti mú forward ní tèmi n bá rò tó ọ̀rọ̀ ń bí ọ̀rọ̀ kan kí n sọ ẹ bá bú mi kò káyé bọ́lọ́mù ò bá ti bú mi ẹ bá ṣépè kò káyé bọ́lọ́mù ò bá ti ṣépè fún mi kò sí ohun tẹ́ ṣe tó kàn mí torí pé mo ní ọlọ́run bẹ́ẹ̀ ni mi ìdẹ̀ ní ṣàbòsí fún yàn mi ìdẹ̀ ní rí òótọ́ ọ̀rọ̀ bílẹ̀ báyìí kí máa wá wọnú gbọ́dọ̀ ọlọ́run ò jẹ́ bí n bá ṣe rí mo ti kó ń bẹ̀ nìyẹn wá nìyẹn òkè ò ń tú àṣírí gbogbo èyí tó sọ yìí nǹkan ò tí ì tó àṣírí ṣẹlẹ̀ yìí náà tó gbé èèyàn ṣubú bẹ́ẹ̀ bá fẹ́ ṣubú ṣùgbọ́n tọ́lọ̀ bá gbé ṣubú lọ́mọ èèyàn ń gbé ṣubú gbogbo èyí tó sọ kalẹ̀ yìí náà ti tó gẹ̀dá ṣubú ó ti tó